والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار. الحمد لله الذي أمر بصلة الأرحام والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه الأعلام. إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó pàṣẹ gbogbo àwa tá a jẹ́ èèyàn Ọlọ́run pa wá láṣẹ pé ká má jókun ẹbí ọjà wọ́n pa wá láṣẹ ká máa sokun ẹbí dáadáa nítorí àǹfààní tó wà ń bẹ fún wa láyé ń bí àtijọ́ àlùkìyàmà. Ọlọ́run ní pàṣẹ kankan wípé ẹ ṣe àfikọ́jẹ́ pé oríire ń bẹ fún wa. Ọlọ́run ọba yìí ló ṣe léèwọ̀ fún wa wípé ká máa jákun ẹbí. Ọba tó ní ká máa jákun ẹbí tó léwa kó ń bi ìmọ̀ jákun ẹbí. Ọlọ́run ti mọ̀ pé aburú ń bẹ fún wa nínú ayé àjọ kìyàmà lọ́lọ́run fi léwa kó ń bẹ. Wọ́n bẹ lọ́wọ́ ọba nínú àánú rẹ̀. Ẹbí ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run ní ojú ọ̀tọ̀wọ́ wa dàrú. Ẹbí ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run ọba aláwọ̀ ní jẹ́ ọ̀tọ̀wọ́ wájá o okùn ẹbí náà ní jámọ́ wa lọ́wọ́ ọlá jẹ́ kan sọ lọ́dọ̀ Ọlọ́run ọba wa. Ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run ànábì wa Muhammad kó bá gbogbo àwọn ará ilé pátá àti gbogbo àwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀. Èyí tó dáa jù ní ọ̀rọ̀ téèyàn máa wáyé fún láti gbọ́ òun náà lọ̀rọ̀ tí wọ́n bá ń sọ tí wọ́n wá ń rèfà rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run bí Ọlọ́run ọba aláà ló sọ báyìí ọ̀rọ̀ Ọlọ́run ló dáa jù òun náà ni ìtọ́sọ́nà Al-Qur'an òun náà ló yẹ kí ẹ máa wáyè fún láti máa jòkó máa gbọ́ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ọlọ́mọṣà ṣe àlékún àgbọ́yé Al-Qur'an nínú àfẹ́ni kọ̀ọ̀kan wa. sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n lóun ló dáa jù nínú ojú ọ̀nà téèyàn máa ń tọ̀ nínú ayé sunna gbogbo ohun tó bá ti fẹ́ ṣe sáà máa béèrè pé kí ni sunna sọ báwo sunna sì ni a ṣe é. Sunna yẹn òun ni wọ́n ń pè ní ìlànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo tó máa ti wá gbé kalẹ̀ lẹ́sìn àti wọn náà lọ Qurani tá a bá ń bẹ̀ àwọn náà àdìsí yà bá wọn ni ká má pè lẹ́sìn máa wọ ẹ̀sìn yóò wà nínú Quran ẹ̀sìn yóò wà nínú àdìsí Quran lọ́lọ́run fi ṣàlàyé ẹ̀sìn Qurani nìwé ẹ̀sìn Sunna Ànábì lọ́lọ́run fi ṣàlàyé rẹ̀ wọ́n ní gbogbo tí wọ́n ti wá bá lọ́wọ́ wa tá ń pè lẹ́sìn tá Ànábì ò ṣe àbá nínú Al-Qur'ani kò sí nínú àdísì wọ́n ní àdásílẹ̀ nínú ẹ̀sìn ni Ọlọ́run mọ̀jà bá wọn ṣe àdásílẹ̀ nínú ẹ̀sìn o torí àdásílẹ̀ ìṣìnà ni kò sí ládàá kankan tó lọ́wọ́ fún yàn lérí ẹ̀ lẹ́yìn kọ́ lọ́wọ́ jẹ̀ yàn yà kọ́lọ́wọ́ bá Allah kọ́mọ́sà léwa kó níbi bídà gbogbo àwọn tí wọ́n ń ṣe kọ́lọ́mọ́sà bá fìmọ́lẹ̀ súnà hàn wọ́n kọ́lọ́n já wọn náà kí wọ́n tẹ̀lé súnà Ànábì wa Muhammad èyí táwa náà ò tí ì máa ṣe nínú súnà kọ́lọ́mọ́sà jọ ọ̀rọ̀ fún wa láti máa ṣe èyí tá a ti ń ṣe kọ́lọ́mọ́jà àtúntò ilẹ̀ o wala hawla wala quwwata illa billah. Mo kí bàbá wa Dáúdù Àgàkà mo kí bàbá Ọlọ́run mọ́sá ìsàlẹ̀kùn àláfíà wọn àláfíà tọkàn àláfíà tara Ọlọ́run mọ́sá bá ní ṣe fún wọn àlékún iman àlékún istiqama àlékún thabat lérí ẹ̀sìn Ọlọ́run mọ́sá bá jogún ẹ̀ fún wọn. Gbogbo àtàwọn jẹ́ ará àdúgbò tọ́lọ́run fi bàbá ṣe olórí wa ọbẹ̀ lérí igbákejì bàbá kárí gbogbo àgbàlagbà tá a wà ní Àgàkà kọ́lọ́ mọ́sàájì aláti bọ̀ tán dáadáa
gbogbo àwa mama wa àwọn sisters wa àwọn brothers wa àti gbogbo àwa àtàjọ máa lé ẹ̀kọ́ ọlọ́run mọ́sàájì àdàgbà kọ́lọ́run bá aláàkọjá látìbọ̀tán dáadáa. ó kí àwọn àlùfáà àtàjọ wà níkàlẹ̀ lọ́kọ̀ọ̀kan àtàwọn àfáà tó ń bẹ láàrin ẹ̀rọ ẹlòmíràn àfáà ni yóò sì rọra sápamọ́ síbi kan ọlọ́run bá aláàmọ́ gbogbo ọ̀ràn àfáà tí ń bẹ ń bí mo kí gbogbo wa pé àánú ọlọ́run kọ́lọ́ mọ́sàájì ọmọ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa. ètò wọn ni ká gbé yẹ̀wò ní àárọ̀ yìí nílùú Ìlọrin ládùúgbò wa Àgàkà níwájú ilé bàbá wa Dáúdù Àgàkà òun náà ni sulatul arrahimi ahmiyatuha fil mujtama islami. okùn ẹbí síso báwo ló ṣe pàtàkì nínú àwùjọ. ká máa sokùn ẹbí báwo ló ṣe pàtàkì tó nínú àwùjọ wa. ṣé mọ̀ pé àwùjọ àwọn ìdílé kọ̀ọ̀kan náà ni wọ́n darapọ̀ ni wọ́n ń jẹ́ àwùjọ. ìdílé titi yín ẹ̀yin jáde ẹ bọ́ sáwùjọ, ìdílé tiwa náà àwa náà jáde á bọ́ sáwùjọ, ìdílé tàwọn tọ̀hún àwọn náà jáde wọ́n bọ́ sáwùjọ. ìdílé kọ̀ọ̀kan ní ń fọ́ọ̀mù alimujtama àwùjọ. ọmọ ya tí wọ́n bá ń kọ́lé ẹ rí i pé wọ́n kó yẹ̀pẹ̀ wá, wọ́n kó granite wá, wọ́n kó símẹ́ǹtì wá, wọ́n kó irin wá. gbogbo àwọn materials yẹn tí ó bá ti dáa ilé tí wọ́n ń kọ́ yẹn ò lè ṣe kíní, ilé yẹn ò lè dáa. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọ̀rọ̀ tá a fẹ́ sọ láàárọ̀ yìí ọ̀rọ̀ ńlá ni. wọ́n ní tí ẹbí ó bá ti tò, tókùn ẹbí bá ti já, tókùn ẹbí bá ti já wàhálà ni ó máa ṣẹlẹ̀ nínú ẹbí yẹn. wọ́n ní àwọn eléyìí wọn ò sokùn ẹbí tiwọn, àwọn eléyìí náà ò sokùn ẹbí tiwọn, àwọn eléyìí náà ò sokùn ẹbí tiwọn. wọ́n ti hara wọn léèmọ̀ nínú ẹbí, wọ́n ti dara wọn láàmú nínú ẹbí. tó bá padà wàá darí jọ sínú àwùjọ kí ni ó máa ṣẹlẹ̀ láwùjọ jàmá? wàhálà ni. ẹ bá rí èèyàn dáadáa tí ń ṣe dáadáa láàrin ìlú, wọn ni ọmọ agboolé ni, wọn ni ọmọ tani bàbá ẹ̀, tani ìyá tiẹ̀, àwọn fámìlì ẹ̀dá àwọn ọmọ bímọ. nígbà tó okùn ẹbí ọ̀já nílé wọn ní ọ̀jẹ́ kí àwùjọ bàjẹ́. tá bá fẹ́ káwùjọ dá gbogbo ẹbí kọ̀ọ̀kan la ṣàtúnṣe. ẹ̀yin bàbá wa ẹ̀yin àfa wa wàláhì ọ̀rọ̀ tí ń panilẹ́kún lọ́rọ̀ yìí, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kéwú tá a rò pé kéwú yé tá a fi ń ṣe àwọn adarí ẹ̀sìn, tẹ́ bá wọ́pọ̀lọpọ̀ délé ẹ rí i pé ó ti jákun ẹbí wọn. nígbà tí ẹni tí ó tọ́ wa sọ́nà tóun náà bá ti ṣìnà kí ló tó kù jàmá? kí kálukú ọmọ ṣe ń tó bá wù lókun. sọ̀rọ̀ pé ní tìǹ tó bá ṣẹlẹ̀ sí wa nínú àwùjọ àwọn ẹbí ni wọ́n fà wá padà. wọ́n ní ẹfẹjọ́ rẹ̀ sùn àwọn ẹbí ẹ̀, tẹ́bí wọ́n bá da wọ́n sì pé ìgbéya àwọn bàbá àwọn àbúrò dájú ẹ àwọn ìyá wọn làwọn fẹ́ rí ọ, tó bá sì yọjú wọn ni ọyá ṣe pẹ̀lẹ́ ọ̀rọ̀ yẹn tuntun báwọn. wàláhì àwùjọ sì sinmi. àmẹ́ni tó ti jákun ẹbí kò ní lọ lè bá wọn torí yóò ti gbẹ́wò gbéraga ṣẹ́kínní yóò ti gbé wọ̀. ọlọ́run àbíọ́ ọlọ́run mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa o. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa sílátù rahimi tí wọ́n ń pè ní okùn ẹbí gangan iyal ihsanu ilal qurba, òun náà ni kéèyàn máa ṣe dáadáa sí gbogbo àwọn tí abájọ jẹ́bí. wa kaful adha anhum, kéèyàn ó sì káwọ́rọ̀ kó ń bi ìmọ̀ sàbúrú sí wọn, máa ṣe dáadáa sẹ́bí má sàbúrú sẹ́bí. ìtí wọ́n ń pè pé èèyàn sokùn ẹbí náà nìyẹn. ìwọ lọ́wọ́ àlọ́ lè béè lọ́wọ́ àwọn ẹbí rẹ̀ yìí pé kí ni wọ́n fẹ́ tọ́jú pé tọ́wọ́ bá ń ṣe wọ́n inú wọn máa dùn wọ́n kà sí kò sí dáadáa sáwọn. ọwọ́ àlọ́ lè béè lọ́wọ́ gba àwọn ìran yín àwọn ẹbí yín pé àwọn nǹkan wo ni máa ń bà yín nú jẹ́, àwọn nǹkan wo ni máa ń dùn yín tọ́jú pé tí n bá ti ṣe yóò máa bà yín nú jẹ́, ọwọ́ àfi nǹkan náà lẹ̀ ò ní ṣe. ẹbí tá a wí ó lè jẹ́ ẹbí èyí tí a máa ń jogún ara wa, ó sì lè jẹ́ ẹbí tó jẹ́ pé a kì í jogún ara wa. alwasala warhaba ayakumullah. ó lè jẹ́ ẹbí tó jẹ́ pé a máa ń jogún ara wa, ó lè jẹ́ ẹbí tó jẹ́ pé ogún ọkàn wọn
àmọ́ nínú ẹbí làwọn náà wà. al-arham ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àwọn tí wọ́n ń pè ní ẹbí tó jẹ́ pé Ọlọ́run pàṣẹ ká máa sokùn ẹbí wọn papọ̀ ó sì kọ́ fún wa ká máa jákun ẹbí wọn. alákọ̀ọ́kọ́ òun náà ni al-abu wal-um al-walidan bàbá rẹ̀ àti ìyá ẹ̀ mọ́jà àárín wa àti àwọn òbí rẹ̀ dàrú kó tó lọ lè bọ́ lọ́hùn wàhálà ńlá ni o táàrin yín bá ti dàrú. lẹ́yìn náà al-jaddu wal-jadda bàbá rẹ̀ àti bàbá ìyá ẹ̀ ìyá bàbá ẹ̀ àti ìyá ẹ̀. wal-walad àwọn ọmọ tó bí àwọn ẹbí ẹnu wa awladuhum àtàwọn ọmọ táwọn náà bí. ṣe pé bá a ṣe ń sọ lọ́n sìn ẹ́ rí i pé ọjọ́ tí ń ṣe kíni ẹ́ rí i pé nọ́mbà tí ń ṣe kíni nọ́mbà tí ń pọ̀. wal akhu wa awladuhu bọ́dà ẹ̀ tí wọ́n jọ bí bọ́dà ẹ̀ àtàwọn ọmọ ẹ̀. wal ukhtu wa awladuha sísítà rẹ̀ tí wọ́n jọ bí àtàwọn ọmọ tiẹ̀. wal ammu wa awladuhu àbúrò bàbá rẹ̀ àti gbogbo àwọn ọmọ ẹ̀. wa awladuhu wal ammatu wa awladuha àbúrò bàbá rẹ̀ lọ́kùnrin àbúrò bàbá rẹ̀ lóbìnrin àtàwọn ọmọ wọn. wal khalu wa awladuhu wal khalatu wa awladuha àbúrò ìyá ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ lọ́kùnrin àbúrò ìyá ẹ̀ lóbìnrin àtàwọn ọmọ ẹ̀. tí kálukú bá wo àwọn èèyàn tá a jọ ń jẹ́ bí nsìn á rí i pé a ti pọ̀ o. gbogbo àwọn tá a dárúkọ yìí àwọn náà ni Ọlọ́run pàṣẹ yìí pé kọ́ ọ máa sokùn ẹbí papọ̀ kọ́ ọ máa ṣe dáadáa sí wọn. bá a ṣe kakalẹ̀ yìí ẹlòmíín gbọ́rọ̀ ọmọ ẹ̀gbọ́n bàbá ẹ̀ ní Ọlọ́run ọmọdún tí wọ́n ti yọra wọn gbẹ̀yìn. àbúrò ìyá ẹ̀ ìjọ ọmọ ibi tó wà kátó wá pa àwọn ọmọ wọn. ẹ̀gbọ́n ìyá ẹ̀ ìjọ dọ́dọ̀ ẹ̀ rí kátó wá pa àwọn ọmọ wọn. bọ́ọ̀dà rẹ ìgbà tẹ́ ẹ̀ ti ń jẹ́ alátijọ́ yìí sọ́mọ pé ó bímọ gan ọ̀ pàdé ọmọ rẹ̀ ò ní dààmú ẹlẹ́mìí bẹnu ayé tó bá pàdé ọmọ bọ́ọ̀dà rẹ̀ kọ́ dààmú torí jọ wọn kó ọmọ yẹn kọ́ lọ dípò kò sí lọ́lẹ̀ kí wọn kò sì gbà wọ́n láyè ká wá kí òun náà nínú ayé yìí náà ni o kọ́dà yín ní ó mẹ́nu àfa tá a béèrè pé ọmọ tó dún ẹ̀ bọ́ọ̀ ló ṣe jẹ́ yóò lọ́wọ́ ọmọ rí ọmọ bọ́ọ̀lù ẹ̀sìn ni ẹ̀sìn là ń sẹ́yìn ẹ̀jẹ̀ wọn ọlọ́mọṣẹ́ làwọn kọ́lọ́n sànú wa o sẹ́rí al-Qur'an innahu laqawlun fasl a'udhu billahi minash shaitani ọlọ́run ní innahu laqawlun fasl ọlọ́run bá ní ọ̀rọ̀ kan lálẹ́ Qur'an ó fẹ́ ṣàlàyé ètò bẹ́ẹ̀ ṣe dáadáa taburú mà wa ma huwa bil hazli kò kí ń ṣe àwàdà o okùn ẹbí kò kí ń ṣe àwàdà nínú al-Qur'an. ahamiyatu silati al-arham wọ́n ní bóò ni okùn ẹbí ṣe pàtàkì nínú ẹ̀sìn lẹ́yìn náà nínú àwùjọ wa faqad harisa al-islamu ala iqamati mujtama'in mutakafilin wọ́n ní ẹjọ́ dá wa lójú wípé islam sojú kòkòrò lérí àti gbé àwùjọ tí àjọ máa ṣe papọ̀ àti gbé ìnàró mutarahimin tájọ máa ṣàánú ara wa láwùjọ muta'atufin tájọ láàánú ara wa tasudu li mahabba tí ìfẹ́ yóò wá gbanú ọkàn ẹni kọ̀ọ̀kan wa àwùjọ tí islam fẹ́ gbé jáde àwùjọ tí islam ń pèpè síbẹ̀ nìyẹn. wa min ajli tahqiqi dhalika àwa lè rí àwùjọ tá a fẹ́ràn ara wa tá a máa ṣe dáadáa láàrin ara wa wọ́n ní a lè rí nítorí kálíbà rí ni ọlọ́run ọba Allah amara Allahu bi silatil arham lọ́lọ́run fi pàṣẹ yìí pé ká máa sokùn ẹbí papọ̀ nígbà bá ti dá lé á padà dá níta nígbà tí ilé kọ̀ọ̀kan bá ti dá ẹbí kọ̀ọ̀kan bá ti dá àwùjọ dá bẹ́ẹ̀ bá rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe dáadáa ní àwùjọ ẹ lọ lè béèrè wọn nínú ilé èyí tó pọ̀ jù ẹ rí i pé wọ́n ti páàsì nílé ká tó di pé wọ́n páàsì níta
tẹ́ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń da àwùjọ rú ẹ ló lè béèrè rẹ̀ lọ́wọ́ àwọn fámìlì ẹ rí i pé ó ti kọ́kọ́ da lérú kó tó di pé ó dàgbòrò rú kọ́dà ò lè jàfa. Islam ó fẹ́ káwùjọ da àwùjọ ò lè da àfi tínú ẹbí kọ̀ọ̀kan bá da. Islam fi gbé ètò wá fún gbogbo ẹbí kọ̀ọ̀kan yìí pé bẹ́ẹ̀ ṣe máa ṣe ni o bẹ́ẹ̀ ṣe máa ṣe ni o ẹ̀yin náà lẹ́pàdà dàwùjọ. وجعلها من أنفس الطاعات وأجل القربات. àwa ṣe kásòkùn ẹbí yóò ṣe ní ìjọsìn tó níyelérí ìjọsìn tó níládá ìjọsìn tó tóbi. وحذر من قطيعتها لما يترتب عليها من شيوع البغضاء والحقد وفقدان المودة والتراحم بين أفراد المجتمع. Islam wa kì wá nílò ipe ká ṣọ́ra láti jákun ẹbí torí àwọn tí máa ń padà máa ń ṣẹlẹ̀ nígbà tó kún ẹbí bá ti já òun náà ni ká máa bínú síra wa òun náà ni ká ní èrò burúkú lọ́kàn síra wa lẹ́yìn náà kí inú wa kó máa ru síra wa lẹ́yìn náà kí àwa di pé àní nífẹ̀ẹ́ ara wa mọ́ lẹ́yìn náà àní láàánú ara wa mọ́ tó bá ti ń ṣẹlẹ̀ nínú ẹbí kọ̀ọ̀kan ìdí wọ́n pè láwùjọ òye kò ní ṣàánú mọ́ láàrin wa kò ní sífẹ́ mọ́ nígbà àwọn léyìí tó jẹ́ pé wọ́n ti jákun ẹbí tiwọn àwọn náà bọ́ sáwùjọ àwọn léyìí náà wọ́n ti jákun ẹbí tiwọn àwọn náà bọ́ sáwùjọ àwọn tàwọn náà wọ́n ti jákun ẹbí tiwọn àwọn náà bọ́ sáwùjọ bó làwùjọ rí jàmá àwọn èèyàn kéèyàn ló wà láwùjọ yẹn wọ́n ní ilé ní asekini láti kó ẹ̀sọ́rọ̀ sóde kọ́lọ̀ wọn láàánú ẹ̀ ìdílé ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́jọ́ ó bàjẹ́ o al-adillatu min al-Qur'an al-Karim ibi ọlọ́run ti ń bá wa sọ nínú al-Qur'an alákọ̀ọ́kọ́ ọlọ́run ọba alá athna ala al-wasilin ọlọ́run oròyìn àwọn tí wọ́n sokùn ẹbí ọlọ́run ní ẹni ire ni wọ́n ọlọ́run ní olùbẹ̀rù ọlọ́run ọba ni wọ́n ọlọ́run ọba aláì ó pàṣẹ wọ́n dẹ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ gbogbo tọ́lọ́run bá ti pàṣẹ ìbáàdà ni kullu ma amara Allahu bihi ìbáàdà gbogbo tọ́lọ́run bá ti pàṣẹ pé ẹ máa ṣe ìbáàdà ní téèyàn bá ṣe téèyàn bá ṣe èèyàn ń ṣẹlọ́ọ̀ ni Allah subhanahu wa ta'ala ọlọ́run bá aláǹsá lè fún náà al-Qur'an al-Karim ọlọ́run bá ní walladhina yasluna ma amara Allah walladhina yasluna ma amara Allah bihi an yusal ọlọ́run bá ní gbogbo àwọn tó jẹ́ pé ìta ní kí wọ́n ṣe gbogbo àwọn tó jẹ́ pé apá wọn láṣẹ ipe kí wọ́n sokùn ẹbí wọ́n sì wá sokùn ẹbí náà. والذين يصلون ما أمر الله به أن يوصل ọlọ́run bá ní gbogbo àwọn tó jẹ́ pé ọlọ́run pa wọ́n láṣẹ pé kí wọ́n sokùn ẹbí wọ́n sì sokùn ẹbí náà ويخشون ربهم wọ́n sì ń bẹ̀rù ọlọ́run torí pé wọ́n bẹ̀rù ọlọ́run náà wọ́n fi sokùn ẹbí ويخافون سوء الحساب ọlọ́run bá ní wọ́n sì ń bẹ̀rù سوء الحساب wọ́n ń bẹ̀rù ìṣòro tó lé níjọ́ àlìkìyàmà ẹ̀rù ìṣòro iṣẹ́ torí tẹ́ máa ń ṣèṣòro iṣẹ́ ọ̀rọ̀ kan okùn ẹbí wọ́n jọ́ àlìkìyàmà tí wọ́n bá ń ṣèṣòro iṣẹ́ rẹ̀ ọ̀ ṣàlàyé bó ló ṣe ṣe nínú ẹbí ọlọ́run láwọn eléyìí àwọn ẹni eré nìyẹn o wọ́n máa sokùn ẹbí pọ̀ wọ́n dẹ̀ ń bẹ̀rù ọlọ́run wọ́n sì ń páyà ìṣòro wọn ò fẹ́ ṣèṣòro burúkú ni wọ́n fi ń sokùn ẹbí. aya eléyìí ọlọ́run bá aláṣà Suratu Ra'd aya 21 silatu rahimi thamaratul iman anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi jẹ́ yẹ wáyé pé bẹ́ẹ̀ bá lóun nígbàgbọ́ ẹ̀yin téèyàn ń dì sọ́kàn ni wọ́n ń pè nígbàgbọ́ tí ń sọ jáde lẹ́nu òsì tako at-tasdiqu bil qalbi wal qawlu bi al-lisan wal amalu bil jawarih ìtọ́ ń pè ní imani nìyẹn kákàmọ́ ni mo ní imani káma wọṣọ imani káma appearance imani ọmọ ìyá mi wọ́n ní ìyẹn kò tí ì tó o nígbà tá a mọ̀ ipe ṣé onímani àbó onímani sí ọlọ́run ìdí onímani ipe ọjọ́ àlìkè àmọ́ ń bọ̀ tọ́lọ́ ó gbé wa dìde wọ́n ní àpẹẹrẹ imani yẹn òun náà ní kárí pé abéèrè rẹ nínú ẹbí wọ́n ní o kì í jákun ẹbí anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi wa man kana yuminu billahi wal yawmil akhir anabi ni gbogbo ẹni tó bá igbó ọlọ́run bá gbọ́ lóòótọ́ tó sì gbàjọ́ àlìkè àmọ́ gbọ́ falyasil rahima
Ànábì ní kó yá máa sokùn ẹbí o tó bá mọ̀ pé òun gbọ́ lọ́n gbọ́ lóòótọ́ òun sì ń gbà pé jàlè kìá máa ń bọ̀ kó yá máa sokùn ẹbí o. ẹni tí ó bá ti wá sokùn ẹbí ìtumọ̀ ẹni pé kò gba Ọlọ́run ọba gbọ́ kò sì gba ọjọ́ àlè kìá máa gbọ́ ló fi jẹ́ pé ìmánì yẹn làwọn fáwọn àwọn alùsọ̀nà wọ́n ní al-a'malu dakhilatun fi musamma al-iman wọ́n ní iṣẹ́ tá a máa ń ṣe yẹn Ànábì ní al-imanu bid'un wa sab'una shu'ba a'laha qawlu la ilaha illallah wa adnaha imatatu al-adha ani tariq. Ànábì ní la ilaha illallah ìpè kọ̀sọ́ba tá a sìn lẹ́yìn Allah kásì máa sìn lódodo òun ní tó ga jù ní máa ká mú èso àti ìgò kúrò lójú ọ̀nà tí ó sàwọn yẹn ń sùtá òní ìmánì tó wálé jù ká mú ìgò àti èso tí ó sèyàn sùtá ká mú ẹ̀ẹ́dẹ̀gbá iṣẹ́ là ń ṣe iṣẹ́ ni Ànábì ní ìmánì lòun náà bó o ṣe ń sọ pé ọgbọ́lọ́ngbọ́ tá a ṣe lápẹ̀rẹ̀ ìgbàgbọ́ nínú ìmọ̀ra rẹ nínú tá a fi mọ̀ pé yín tó ń sọ òótọ́ ni òun náà ni kọ́ ọmọ máa jákun ẹbí kọ́ ọ máa sokùn ẹbí papọ̀ kọ́ lọ́mọ bá ìmánì ẹnì kọ̀ọ̀kan wá jẹ́ o ẹ̀rọ lómi tí bá ń ṣe wàhálà lórí ẹbí àwọn tó bá dọ̀rọ̀ mọ̀ wọ́n ní ẹkù ìmánì tí wọ́n ní adúró ìmọ̀tán hàn yìí ẹ̀ sì fi wọ́n lẹ̀ ẹkù ìmánì ìdí wọ́n sọ yìí òdodo ní bẹ́ẹ̀ bá ní ìmánì kò lè sokùn ẹbí ẹni bá sì ní ìmánì ẹ̀rọ máa bá láti jákun ẹbí kò ní jẹ́ kókun ẹbí ọjà lọ́wọ́ silatu rahimi sababun li ziyadati rizq wa tulil umr Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam Ànábì tuntun jẹ́ oyè wáyé pé okùn ẹbí ṣíṣo ìmọ̀ ń jẹ́ sábàbí tí arísìkí yẹn máa fi ń lékún ẹni bá sokùn ẹbí Ànábì ní Ọlọ́run ọba Allah ti ṣàdéhùn fún pé òun ó ṣe àlékún arísìkí ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwátàwá nú ẹbí àwọn lè sokùn ẹbí tiwọn àwọn lè náà so tiwọn àwọn lè náà so tiwọn Ọlọ́run gbá àwọn eléyìí sókè Ọlọ́run ó ṣàlékún arísìkí àwọn eléyìí Ọlọ́run gbá àwọn eléyìí náà sókè ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwùjọ yẹn ṣé ìṣẹ́ àti òsì ṣé ò ní káńsù láwùjọ yọ káńsù nígbà yìí ti sokùn ẹbí Ọlọ́run gbé yín ga àwọn eléyìí náà sokùn ẹbí Ọlọ́run gbé wọn ga ṣe àwùjọ dàbá àwùjọ nídà àwọn akọ́nra wa lọ́wọ́ àwọn ara wa lọ́wọ́ àwùjọ ò lè da àfi kákọ́lọ́ lè tún lè ṣe ká lè tún àwọn ẹbí ṣe ẹni máa ti fẹ́ káwùjọ da òun náà lọ lè ṣe dáadáa nínú ẹbí Ànábì ní man ahabba yubsata lahu fi rizqihi Ànábì ní gbogbo ẹni tó bá fẹ́ kí Ọlọ́run ọba aláàkọ́ gbà òun láyé àrísìkí wa yus'a lahu fi atharihi ó sì fẹ́ kọ́ lọ́wọ́ fún un lẹ́mìí gúngùn falyasil rahima kọ́ ya sokùn ẹbí o kọ́ ya máa sokùn ẹbí bí bá ti ń sokùn ẹbí Ọlọ́run gba àyàrísìkí rẹ̀ Ọlọ́run ọba aláwọ̀ sì fún lẹ́mìí gúngùn yóò wá fi àlùbáríkà sínú ìsẹ̀mí ẹ̀ tọ́lá àwọn afáàmì wọn ni wa yus'a lahu fi atharihi Ọlọ́run fi àlùbáríkà sínú ìsẹ̀mí ẹ̀ gbogbo tí ó lò tí ó fi kú láyé Ọlọ́run fi òrè síbẹ̀ fún Ọlọ́run fi àlùbáríkà síbẹ̀. nígbà tí ẹnì kọ̀ọ̀kan wá tá a bá tó wá sókun ẹbí ìtumọ̀ ní pé àwùjọ máa dáa silatu rahimi aw silatu arahami tajlibu at-tadamuna al-ijtima'i fil mujtama wọ́n ní ìmọ̀ sókun ẹbí yóò jẹ́ kí àṣepọ̀ wà nínú àwùjọ àwa sókun ẹbí tiwa ń ṣe dáadáa ẹ̀yin náà ń sókun ẹbí tí ẹ̀yin náà ń ṣe dáadáa ló máa ṣẹlẹ̀ nínú àwùjọ wọ́n ní àwùjọ lè da àfi tí ẹbí bá da Ọlọ́run ní wa ta'awanu 'ala al-birri wa taqwa Ọlọ́run ní ẹ kúnra yín lọ́wọ́ ẹ ràn yín lọ́wọ́ lérí dáadáa ìgbẹ́ bí ọba ti wá da ẹbí eléyìí ọ̀dà bóòrì àwùjọ ṣe da ló ṣe jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀dí kalọ̀ lè mọ̀ pé ìsokùn ẹbí ẹ̀sìn ni o tọ́lọ́run pàṣẹ rẹ̀ àpẹẹrẹ ìmánì pé yẹn ní ìmánì ni o Ọlọ́run máa fi ń bless yàn Ọlọ́run máa fi ń kẹ́ yàn bọ́lá bá sì ti kẹ́ nìkan tó bá ti nàró àwọn tó wà láwùjọ sànfàní àbí wọn ní sànfàní lára ẹ̀ wọ́n sànfàní ẹwà àwọn tí wọ́n ń sokùn ẹbí tọ́lọ́run bá aláǹgbé wọn ga ẹwà àǹfààní tó ń ṣe fáyé àdìsíkì tó fi ń sànfàní fáyé yẹn okùn ẹbí ti ń sun lọ́lọ́run fi ń bùkún Ọlọ́run wọlé àánú ẹ̀ kọ́ lọ́mọ ṣèwálẹ̀ níjọ́ máa jákun ẹbí o hakikatu silatul rahim okùn ẹbí yẹn kọ̀ wá yí ọ̀pọ̀lọpọ̀ wa kí ni wọ́n ń pè pé kéèyàn bá sokùn ẹbí gan-an wọ́n ní hiya an tasila man qata'aka kama tasilu man wasalaka ibi tí sẹ́wà ní jama Ànábì ló ṣàlàyé o
torí ọ̀pọ̀lọpọ̀ wa á máa gbà sókun ẹbí àti sókun ẹbí ìran mẹ́ta ni wá. ẹni tó jẹ́ pé òun kò kí ń ṣe dáadáa sẹ́nì kankan nínú ẹbí, gbogbo ẹbí ní máa ń ròyìn yìí pé aláburú nínú ẹbí wa lélẹ́yìn, kò sẹ́ni tí ọ̀dà mọ́ nínú ẹbí, kò sẹ́nì kan tí ń ṣe dáadáa sí. ìran ẹlẹ́ẹ̀kejì lẹ́ni tí ń ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí nìkan, ẹni tí ń ṣe dáadáa sí nìkan ló ń ṣe dáadáa sí, ó ṣe dáadáa sí, òun náà kò ṣe dáadáa sáwọn náà. ẹni wá ní wá, ẹni ń fún ní máa ń fún, ẹni ń béèrè ẹni máa ń béèrè, ẹni tí máa ń wá bí ìjọ rẹ̀ lòun náà ń lọ tiẹ̀, ẹni tí máa ń dúró tì nígbà ìṣòro lòun náà ń dúró tì, òun dúró lérí pé ẹni bá ṣe fún mi lèmi náà ṣe kíní èmi náà ṣe fún. ṣé ẹ rí ẹni àkọ́kọ́ tí òṣòkò ẹbí yẹn tí ò ṣe dáadáa sẹ́ni kankan nínú ẹbí, àtẹlẹ́ kejì yẹn bákan náà ni wọ́n. Ànábì ló sọ bẹ́ẹ̀, Ànábì ló sọ bẹ́ẹ̀, Ànábì ní bákan náà ni wọ́n. àbí Ànábì ní laysa aliwasilu bil mukafi, laysa wọ́n máa fi nọlifáyì nǹkan ni. Ànábì ní laysa aliwasilu bil mukafi, ẹni tí ń ṣe dáadáa sí ẹni tí ń ṣe dáadáa sí nìkan. Ànábì ní laysa aliwasil, kò kí í ṣẹni tí ń sokùn ẹbí o. wọ́n mọ̀ ti ṣe ṣòfò jama, wọ́n mọ̀ ṣe wàhálà ṣòfò. ọ̀la ibi sí méjì báyìí òun sì ń ṣe dáadáa sáwọn eléyìí, àwọn adáwọn eléyìí kẹlẹ́ tó ṣe dáadáa sí wọn, wọ́n láwọn náà ò ṣe dáadáa sóhun náà ní òjò òun ò ṣe. Ànábì ní laysa al-wasilu bil mukafi, Ànábì ní eléyìí kò sokùn ẹbí o, walakinna al-wasila ẹ̀rí. Ànábì lẹ́ni tí ń sokùn ẹbí pọ̀ alladhi idha quti'at rahimuhu wa salaha, òun náà lẹ́ni tó jẹ́ pé gbogbo ẹni tí máa ń jákùn ẹbí òun máa so padà, yóò máa ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí, yóò sì máa ṣe dáadáa sẹ́ni tí ò ṣe dáadáa sí. Ànábì ní eléyìí gangan ní sin lọ́hùn, òun gangan ní wárísìkí, eléyìí gangan lọ́wọ́ bá aláàfẹ́ bless, òun gangan lọ́wọ́ bá aláàfẹ́ ṣàánú, òun ló fẹ́ rí ọ̀nà ọlọ́run, òun lọ́gbọ́ ọlọ́ngbọ́ lọ́gbọ́ jáde kí á máa gbọ́. ọmọ ìyá mi ọ máa ń ṣe dáadáa sẹ́ni tí kò ṣe dáadáa sí ọ, bó o ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí ọ. ṣe bá a ṣe wá sọ̀rùn sọ wá rọrùn bẹ́ẹ̀, àfikọ́ lọ́run jẹ́ rọrùn fún wa. gbogbo ìbáàdà kò sí ìtọ́rọrùn náà, àwẹ̀ lágbàtà ìyá ọrọ́jú gbà ní, bí yóò dìde lóru yóò rọjú ni, bó fẹ́ sàdákà rọjú ni, ó bá sókun ẹbí ọmọ ìyá mi àlìkàyàmọ̀ lọ́wọ́ máa wò, àlìjánà lọ́wọ́ máa wò, ò níwọ̀ àwọn èèyàn tó ń ṣe kíní tó ń bẹ láàrin wọn. ọlọ́pàá rẹ̀ ní kọ̀ọ̀kan wa lọ́rùn o, wala la hawla wala quwwata illa billah. kí ni ẹ̀san gbogbo ẹni tí ń bá ń sókun gbogbo ẹbí papọ̀ tí ó ṣàyàfi, àtẹni tí ń ṣe dáadáa sí àtẹni tí ó ṣe dáadáa sí, kí lẹ̀san rẹ̀? ìtumọ̀ ní pé muqabalatu isa'atil arhami bil ihsan. ìtumọ̀ ẹ̀hún náà ni pé gbogbo táwọn bá ń ṣe láì dáadáa ni wọ́n máa fi ṣe kí ni wọ́n máa fi rọ́pò rẹ̀, dáadáa ni wọ́n máa fi rọ́pò rẹ̀. ẹ̀san wo lọ́wọ́ bá aláàfẹ́ san fún ọ? arákùnrin kan lè bá Ànábì wa Muhammad sallallahu ja'a rajulun ila an-nabiy sallallahu alaihi wasallam wa qala inna li qarabatan. ó lè bá Ànábì wa Muhammad sallallahu ó ní mọ̀mọ́ ní àwọn ẹbí kan, àwọn ẹbí tá a wí yìí asiluhum, èmi a máa ṣe dáadáa sí wọn, èmi a máa sokùn ẹbí wọn. wa yaqta'uni, àmọ́ àwọn máa jákun ẹbí mi. wa uhsinu ilayhim, èmi a máa ṣe dáadáa, gbogbo dáadáa tí mo ní ìmọ̀ fún wọn. wa yusi'una ilayya, àmọ́ àwọn kì í ṣe dáadáa sí mi, èmi a máa fún wọn kì í fún mi, èmi a máa wá wọn kì í wá mi, èmi a máa dúró tì wọn àwọn kì í dúró tì mí. wa ahlumu alayhim, èmi a máa ṣe sùúrù tí àyèdè bá ṣẹlẹ̀ láàrin wa, àbí tó máa wù wá gọ̀ sí mi. wa yajhaluna alayya, àmọ́ àwọn tí wọ́n ìjọ́ tẹ̀ ń bá ṣe mistake wọ́n kò yá mi ni, wọ́n pósìtì ní tèmi ṣe làwọn ṣe kíni ni làwọn ṣe. qala an-nabiy sallallahu alaihi wasallam, Ànábì ní in kunta kama qulta, in kunta kama qulta. Ànábì ní tó bá jẹ́ pé bó ṣe sọ yẹn náà lọ bá rí o, ẹ pé bó ṣe rí yẹn náà oyé bó ṣe sọ yẹn náà lórí. Ànábì ní tó bá rí bẹ́ẹ̀ faka annama tusiffuhumul mal, Ànábì ní máa bá tiẹ̀ lọ bí ìgbà tí òun fún wọn ní eérú gbóná mu ni,
eru gbóná yóò máa dùn wọ́n pé gbogbo ń tàn sí náà oyè ẹni tá a fẹ́ kó ṣubú ẹni tá a fẹ́ kí kọ́mọ̀ wá ká lè rọ́rọ̀ dì sí lọ́rùn ó tún wá wá ẹni tá a ń retí kọ́mọ̀ fún wa ká lè parí rò sáyé ẹni tá a ń retí kọ́mọ̀ yà sí wa ká lè fẹjọ́ rẹ̀ sọ̀kà ẹni tá a rò pé a bọ̀ sọ yìí lọ́rùn rẹ̀ ó mọ̀ tó wá ó tún gbówó kalẹ̀ Ànábì ní gbígbà tó ń fún ọ ní eru gbóná sí nǹkan tó dáa níjàmá. Ànábì ní wàlá yazalu wàá gbọ́ wàlá yazalu ma'aka minallahi zahiri alayhim wàá gbọ́ ọlọ́run ọba aláwọ̀ máa kún ọ lọ́wọ́ lérí wọn ọlọ́run máa ràn ọ lọ́wọ́ nígbà àwọn láwọn ò so ìwọ sáà máa so tiẹ̀ àmọ́ ọlọ́run máa ràn ọ lọ́wọ́ lérí wọn máa dún múta ala dhalik lópin ìgbà tí wọn náà bá ń ṣe dáadáa sí wọn bó ṣe ń ṣe yẹn tọ́ ọ bá ti stọ́pù àránṣẹ́ ọlọ́run ó dé fún ọ ta'yidu minallah ìkúnlọ́wọ́ ọlọ́run ò ní ṣubú ọlọ́run máa gbà pẹ̀lú ẹ ọlọ́run máa gbàdúrà ẹ ọlọ́run máa tọ́ ọ sọ́nà ọlọ́run máa kún ọ ọlọ́run máa sọ ọ. kí là ń gbọ́ yé gbogbo ẹni tí wọ́n ti wá àránṣẹ́ ọlọ́run bá àti ìkúnlọ́wọ́ ọlọ́run ipe kọ́lọ́run bá aláà kó kún un lọ́wọ́ kó dúró tí òun kò ní wo pé ẹbí kan ṣe àìdá bí ṣe ń ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí ẹni tí ó ṣe dáadáa sí iná bẹ́ẹ̀ náà ni wọ́n máa ṣe dáadáa sí. wọ́n ní àbúrò dáàdi rẹ̀ wọ́n ní ọmọ ṣubú láàárọ̀ wọ́n ti gbé lọ sí hospital òun ló sì tóbi jù nínú àwọn ọ̀tá ẹ̀ yóò wá béèrè pẹ́dà kan náà bóni àwọn lọ́nà general ni yóò bá gbàbẹ lọ yóò ya báńkì yóò gba owó tó tóbi àwọn ibi yóò máa wò pé àbúrò dáàdi yìí ti máa ń ṣàbúrú sí iná ni ó ní ẹ̀ ní wo aburú rẹ̀ mọ́ àbúrò dáàdi wọn lòun rí òun ọ̀rá burú tó ń ṣe. ṣàbùrẹ́ nígbà wọn bí ọ̀rọ̀ àwọn bàbá àwọn tí wọ́n bí ẹni tóun nídìí nìyẹn kò sí tó kàn pẹ̀lú tí ń tọwọ́ tiẹ̀ jáde sí ọ̀dọ̀ ọdí tèmi ìdí yẹn bá ti ba dédé ọ̀dọ̀ máa wọlé wá sílò alhakiki àdéhì akíkọ́tù wàsù àwọn akíkọ́tù sílẹ̀tù rahim kọ́lọ́mù bá alákọ̀ọ́ sàràn wà lọ́ọ́ lérí ẹ̀ tọ́ ẹ̀yọ́ màá yá mi káwáka díẹ̀ nínú kíni jama nínú àwọn anwa'ul ihsani ila dhawil arham gbogbo tó dáa náà làwa náà ti mọ̀ àmọ́ ká kàn ra wa létí náà ni ká ra wa létí láti máa ṣe dáadáa sí àwọn ẹbí wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ìdí wọ́n ń pè ní ẹ̀sìn nítorí wà ní Qur'ani ni o ìdí wọ́n ń pè lẹ́sìn nínú Qur'ani ló wà torí al-Qur'ani wà kitabu din al-Qur'ani ni ìwé ẹ̀sìn nígbà tí Ọlọ́run bá tọ́lọ́run fẹ́ ká máa sìn wọn ọwọ́ fẹ́ alukurani ránṣẹ́ sí wa gbogbo n táwọn fi sin lọ́n pátá inú alukurani láti máa mú wa min anwa'i al-ihsan ila dhawil arham nínú àwọn dáadáa tá a máa ṣe sí àwọn ẹbí wa alákọ̀ọ́kọ́ da'watuhum ila al-islam da'watuhum ila al-islam torí òun ni dáadáa tí wọ́n jẹ nílé ayé tí wọ́n tún jẹ nínú sàárè tí wọ́n tún jẹ tó bá dijọ́ alikiyama ó ní dáadáa tí ó mú wọn ní ìsẹ̀mí gbére nínú àlìjánnà èmi ò rí dáadáa téèyàn máa ṣiṣẹ́ bí tó kéèyàn máa pè é sínú ẹ̀sìn ọlọ́run nítorí pé torí ẹ̀sìn lọ́lọ́run ṣe dáa wa khasatan da'watuhum ila tawhid ìmọ̀ pé àwọn ẹbí sínú la ilaha illallah ìtumọ̀ la ilaha illallah òun náà ni la ma'buda bi haqqin illa hu la ma'buda haqqan illa hu la ma'buda haqqun illa hu kò sẹ́ni tí a gbọ́dọ̀ sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ká sìn lódodo ẹ̀rí lódodo láì ní parọ́ lódodo illallah lẹ́yìn Allah nìkan anabi sallallahu alayhi wa sallam anabi pe àwọn fámìlì rẹ̀ náà ọlọ́run ní wa anzir ashirataka al-aqrabin ọlọ́run bá ní àwọn fámìlì rẹ̀ anabi pé wọ́n o kó kìlọ̀ fún wọn yìí pé kí wọ́n fẹ́ bọ́ sílẹ̀ torí tí wọ́n bá fẹ́ bọ́ sílẹ̀ wọ́n wọ̀ náà á nítorí pọ̀ wà láàrin wọn anabi dẹ́ pé wọ́n lóòótọ́ oníkan kálọ̀ sẹ́yìn kùlé àwọn ẹbí tẹ̀lé abúlé abiná wà mí yọ
Ànábì ní tí bá ní nǹkan kan máa jáde náà àpáta yìí ṣe gbàgbọ́ wọ́n ní òkè parọ́ tó bá ti sọ àwa mọ̀ ní tó bá ti sọ òdodo ni. Ànábì ní Ọlọ́run bá rán mi sí yín o ó ní kẹ́ ẹ fi ìbọ̀rìṣà sílẹ̀ kẹ́ ẹ ti fi oògùn sílẹ̀ kẹ́ ẹ máa sin Ọlọ́run kẹ́ ẹ dẹ̀ máa wánà sí lọ́dọ̀ Ọlọ́run. Kí ni Abu Lahab padà wíńjọ ìjàmọ́ ó ní tabbalaka ya Muhammad lẹ́nu rẹ̀ lọ́hùn ó ní wa Muhammad ó ní ká dá fún ọ lẹ́ni tọ́sọ̀ káwọ́ fi àwọn kan tá a bá lọ́wọ́n bàbá wálẹ̀ ká máa sin Allah ọba rẹ̀ tó wà lókè ká dá fún ọ lẹ́nu rẹ̀ lọ́hùn. Ànábì ṣe sùúrù torí pé Ànábì mọ̀ pé gbogbo téèyàn máa ń ṣe fẹ́ bí pátá wọ́n fún un lóúnjẹ wọ́n náà fún un lówó wọ́n náà fún un láṣọ wọ́n náà fún un lóògùn wọ́n náà fún un ní ilé wọ́n náà fún un ní nǹkan wọ́n fún un ní éka gbogbo nǹkan ni wọ́n fún ọ̀dà àmọ́ ìkòsí ìtọ́ da tó kéèyàn òfin ẹbí lẹ́sìn torí ẹ̀sìn yẹn òun náà ni ó ṣẹ́kù téèyàn bá ti dákẹ́. Ọlọ́run ló wá rán Jibrilu pé tabbat yada abi lahabi wa tabba. Ọlọ́run bá ní ababi Ọlọ́run bá ní halak ìparun kọ́ bọ́ ọwọ́ tó nà sí Muhammad yẹn. Ọwọ́ yẹn ti parun ìwọ náà fúnra rẹ ìwọ náà ti ṣàgbákò ìwọ náà ti parun. Ma agna anu maluhu wa ma kasab gbogbo owó tó wá kó sílé tí ń kí ọ láyà tó fi ń ṣépèlé ànábì tí ń pè ọ lọ síbi kó sí lọ́run lẹ́yọ̀ kan gbogbo owó náà ò ní sàǹfààní mọ́ o nítorí bá fowó náà ṣe kò ní sàǹfààní o. sayasla naran dhata lahab Ọlọ́run ní Abu Lahab tẹ̀rí yẹn bí ṣe rìn lọ yẹn yóò jóná ni o Ọlọ́run ní yóò padà wọ náà o iná ti ń jó fèrèfèrè wa imra'atuhu Ummu Jamil ìyàwó ẹ̀ tó wà nílé gan tí wọ́n jọ ń dáná ọ̀tẹ̀ Ọlọ́run ní òun náà wọ̀ náà pẹ̀lú ẹ̀ o wa imra'atuhu hammalatal hatab tí máa gé ẹ̀gún sójú ọ̀nà fún ànábì kí lè ànábì bá débi pé tọ́lọ́run fi gbìjà rẹ̀ okùn ẹbí lè ànábì bá dé rẹ̀ ipò iṣẹ́ òun nìkan ló wọ́n wà àlìjánnà sóhun wà ní fi ẹ̀wọ̀n nísàlàyé fáwọn ẹbí ló jẹ́ pé àwọn ọmọ kéèké tá a bẹ̀rẹ̀ yí pé àníṣe eré la ilaha illallah la padà sí nílùú Ìlọrin ààrẹ náà làwọn ọ̀dọ́ tí wọ́n ń bẹ lágàkà yìí kọ́lọ̀ mọ́sàbà sàlékún ìmúdúró ṣinṣin wọn lérí ẹ̀sìn Ọlọ́run ibi apàdà sí nìsí ibi la ilaha illallah àní àgbọ̀dọ̀ sí nǹkan míì mọ́ nínú ẹbí lẹ́yìn ká máa sìn Ọlọ́run gbogbo òrìṣà tí máa ń bẹ nínú ẹbí kọ̀ọ̀kan láti ṣe kíní alátìgbèkú mẹ́ torí káwọn àwa àtàwọn ẹbí wa ká lè jọ wọ àlìjánnà. Òòṣà méjì lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ìdílé òòṣà àjọbọ òun náà lèyí tí wọ́n máa ń pé bọ tí wọ́n ní kálukú ẹ jáde o àsìkò ti tó o alákọ̀ọ́kọ́ ìyẹn kò tó nǹkan àmọ́ wà lọ́dọ̀ alóore mẹ́wọ̀n àwọn lọ́dẹ ń sìn àwọn lọ́dẹ tí wọ́n pè é kí níta ń sìn rẹ o òòṣà àjọbọ ni ẹ òòṣà àdábọ òun náà ni gbogbo àwọn nǹkan kí nǹkan tí kálukú gbé sínú yàrá tí èyí fẹ́ káwọn èèyàn ó débẹ̀ ìyàwó ò ní débẹ̀ ńgbà míì wá ní ẹ má jà wọn ọmọ ò débẹ̀ yẹn ẹlẹ́kùn yẹn wọ́n ṣe o àwa béèrè pé àfa kí ló wà nínú yàrá tí wọ́n ṣílẹ̀kùn ẹ̀ gbogbo èyí táwọn bàbá wa ń fi ń kọ́ wọ́n gbà pé wọ́n ràn wọ́n lọ́wọ́ lójú wọn gbé wálé o Ọlọ́run ní í ṣe ràn yàn lọ́wọ́ o wa iyyaka nasta'in Ọlọ́run ní ẹ máa sọ pé ìwọ Ọlọ́run nìkan la máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ àwọn òní wá ràn lọ́wọ́ pẹ̀lú nǹkan kan ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa ipe èèyàn fẹ́ sokùn ẹbí èyí tó ga jù òun náà ni pé kẹ́ ẹ yọ ẹbọ kúrò lọ́rùn ẹbí torí pé tó bá dé àlìkìyàmà gbogbo téèyàn bá ṣe ní dáadáa téèyàn bá kú pẹ̀lú ẹbọ Ọlọ́run ní la in ashrakta la ya'batanna amaluk Ọlọ́run lọ́hùn ní gba gbogbo iṣẹ́ yẹn wọ́n máa bàjẹ́ o àbúrò dádì ẹ ó fi nǹkan kọ́ ẹ̀gbọ́n ìyá ẹ orí tó rí nǹkan mọ́lẹ̀ ẹ wú o ètò ẹ̀sùn mọ́dì ẹja o ètò ẹ̀sùn mọ́rùn ẹja o èyàn ò lè máa ṣe ìsìláàmù kó lóun tún so nǹkan mọ́ra ẹ̀gbọ́n ìyá àti tèmi bí ọdún bíi 5 sí mo lọ lè bá wọn ẹ̀gbọ́n tí ó jẹ́ ẹ̀gbọ́n fún ìyá tó bí ìyá tèmi ìṣàlẹ̀gbọ́n nàìjíríà
ìyá mi sì wà láyé nsìn ọlọ́run bá fún yẹn láti bọ̀ tán dáadáa ìyá tó bí ìyá ti tèmi ẹ̀gbọ́n ti tiwọn bí ọdún 5 sísìn àlọ́lẹ̀ bá wọn àwọlé lárí kíní ohun tí wọ́n so kọ́ mo ní bàbá mo ní kí lélẹ́yìí tó wà ní ojú ọ̀nà yìí wọ́n ní ẹnìkan ló ṣe fáwọn ó ní àṣírí ọmọ bò ta ni mo ń bọ̀ àṣírí wọn lọ́lọ́ eléyìí kọ́ wọ́n ní òun náà wọ́n ní yọ bàbá òde sì fọ̀mọ́ nígbà mo ní ta ni ń bọ̀ àṣírí ta ni jẹ́ sì tìrù jama Allah ni jẹ́ bẹ́ẹ̀ ọmọ pé olóru yá sì tìrù ọ̀sítọ́rọ̀ ni ọba tí bàṣírí mi wọ́n ní kò ní jẹ́ kó sí ọ̀tá bàbá ọmọ ya bẹ́ẹ̀ bá dénú yàrá ta wúyè èèyàn mọ̀ pé olùsílẹ̀ ni ti ń gbé bí. wọ́n ní bàbá ẹ bá kú lérí yìí tó wà nínú ilé ìtẹ́ fọkàn sí pé yóò mọ bòrí láṣìírí ẹ̀ kúrè o bàbá ní hẹ́n mọ́lẹ́ ẹ̀ kúrè nítorí pé ẹ ti gbà kan méjì gbọ́ èyí sì gbọ́dọ̀ gbà kan méjì gbọ́ kí n tó kò láyé ìyá kan àbúrò ọgbọ́dọ̀ sí nǹkan mi wọ́n ìyá kan sítá yín o sì gbọ́dọ̀ wọ́n rà lọ́wọ́ pẹ̀lú nǹkan mi eléyìí ẹ fẹ́ kọ́ ràn yín lọ́wọ́ kọ́ mọ bàṣírí yín kọ́ mọ mú àwọn tí wọ́n mọ bòyín lówó àwọn tí wọ́n mọ bòyín ní àgbàdo tí wọ́n mọ bòyín ní iṣu nígbà bàbá wa gbọ́ yé tọmọ ní bàbá ajá o ó nígbà tí sàlàyé kẹjá náà ló kù làbàjá ìgbà tá a fi dé lọ́dún mi bàbá ti kú àbá bàbá láyé mọ́ ọmọ ìyá mi bẹ́ẹ̀ má jáde láyé tá a wá padà rí i pé ó ní kankan tó gbọ́kànlé wàhálà ńlá ni o wàhálà ńlá ni o torí bá wọn ní wala tamutunna illa wa antum muslimun wọn lè gbọ́dọ̀ jáde láyé bí ká jáde ní muslim kí ni àkọ́kọ́ òpó islam shahadatu an la ilaha illallah la ilaha illallah yẹn kọsọba kan àfọlọ́hún kọ́ ní ìtumọ̀ ẹ o kọsọba kan àfọlọ́hún kọ́ o ọba àlọ́rin wà bí baba ṣéwù mbẹ́mbẹ́ ọba èkó wà mbẹ́ ọba àbàdàn wà mbẹ́ ìtumọ̀ ẹ̀kọ́ yẹn o la ilaha illallah la ma'buda bi haqqin illa hu kò sẹ́yìn tó yẹ ká sìn kò sẹ́yìn tó yẹ ká máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ kò sẹ́yìn tó yẹ ká máa wá ìdáàbòbò lọ́dọ̀ ẹ̀ kò sẹ́yìn kan tó yẹ ká máa retí orí lọ́dọ̀ ẹ̀ illallah bí o bá jẹ́ pé ọlọ́run bá aláǹ nìkan ló wà nípò bẹ́ẹ̀ eléyìí ní islam wà ní òsèké ní oṣù lálàáfíà gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ẹbí tọrọ ti yé yín nínú gbàgbọ́ nínú tawhid ẹ má fa àwọn yòókù lẹ o àkọ́kọ́ ṣe wa nínú ẹbí nìyẹn ká máa sin ọlọ́run nìkan ká sì má sọ̀gùn ká máa wá àrànṣe lọ sọ́dọ̀ Allah àdúrà ń bẹ kò sí kankan tí ń ṣe ọ́tọ̀ ládùúgbà tó ṣe nínú islam owó àdúrà owó wà ní islam ọ̀fẹ́ kíkọ́ ọ̀tá ọkọ̀ àdúrà rẹ̀ wà ní islam bọ́ọ̀ bá ṣe la hawla wala quwwata illa billah ọlọ́wọ́ máa kí ọ bọ́ọ̀ bá ń ka kùrìsì wù abúlé kan ní sí ọ ayatul kùrìsì ń ṣe hasbunallahu wa ni'mal wakil ẹ má ka nǹkan kó nu lé kẹ wá dákẹ́ ẹ tètè fi mí rọ́pò tẹ́ ẹ bá fi mí rọ́pò wọn tó padà síbẹ̀ o torí pé gbogbo ẹbí kọ̀ọ̀kan ló láàfa táwọn ohun tó gbàgbọ́ yìí bá ti wá dìde láàrin wọn àfa àwọn ni wọ́n máa sọ fáwọn ẹbí pé ní ti ń sọ yẹn oye kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló sì rí torí pé àwọn ẹbí yẹn ń dájọ́ sọ́dọ̀ ẹ̀ òní ọ̀wá bí kó ma wọn òní ó pè mí ìyàwó gbókùpákù òní ó sì jàdásà òní ó sì fi dáwó òun ti sọ ẹbí yẹn di ti ń ṣe kíni ní ti ń jẹ yóò máa sọ fún wọn pé ọmọ tó nàró láàrin yín tí kò sí nǹkan àfọlọ́hún yẹn irọ́ nípa o lani wọn ń parọ́ ní àwọn méjì jẹun ẹ má jà dákẹ́ o onídàkọ̀ wàlìjánà kan ní bàbá rẹ̀ ń bẹ nínú ná onídàkọ̀ wàlìjánà kan ní ìyá rẹ̀ ń bẹ nínú ná onídàkọ̀ wàlìjánà kan ní àbúrò bàbá rẹ̀ ń bẹ nínú ná onídàkọ̀ wàlìjánà kan láǹtí rẹ̀ ń bẹ nínú ná kọ́lọ́mọ bá aláà kọ́mọ́sá ṣàánú ẹni kọ̀ọ̀kan wa ẹlẹ́ẹ̀kejì nínú àwọn dáadáa tá a mọ̀ ṣiṣẹ́ bí òun náà ni an-nafaqatu alayhim ay musa'adatuhum àwọn tọ́lọ́mù bá bí nàró láàrin ẹbí ká mọ̀ pé ọlọ́run ní á nàró nítorí àwọn ẹbí ọlọ́run ọba àlá ó di ẹrù àwọn ẹbí mọ́ tiwa ló fi pọ̀ lọ́dọ̀ tiwa ọlọ́run ní wàá dhi dhal qurba haqqa ọlọ́run ní gbogbo àwọn ẹbí ẹ máa fún wọn lẹ́tọ̀ọ́ wọn ẹ̀tọ́ yẹn nígbà táwọn afa tí wọ́n ń tu wọ́n ní ẹ̀tọ́ yẹn náà ní gbogbo tó yẹ ká bá ṣe fún wọn especially owó torí pé nígbà tó lọ́run sọ̀rọ̀ lọ ọlọ́run padà sọ̀rọ̀ dọ́dọ̀ àwọn tálíkà ó sọ̀rọ̀ dọ́dọ̀ àwọn ọmọ òrukàn wàá dhi dhal qurba haqqahu wal miskina wa ibna sabil ọlọ́run ní ẹ fún àwọn ẹbí ní ẹ̀tọ́ wọn kí ní ẹ̀tọ́ wọn òun náà ni kò ṣe ẹ̀ nínú oore tọ́lọ̀ ń ṣe fún ọ kò tì sọ́dọ̀ tiwọn náà nígbà náà ló ń sọkún ẹbí aṣẹ́ni o wá àti aṣẹ́ni dal qurba ọlọ́run láwọn fámìlì ẹ fún ọ ní hákù wọn ó gbowó sùn
ọyọ tẹ̀bí sọ́tọ̀ ọgbà contract ọyọ tẹ̀bí sọ́tọ̀ ọlọ́run sínà fún ọ wọ́n promotion ọlọ́run promote yẹn torí àwọn ẹbí ẹ bọ́ọ̀ bá ṣe ń lágbèga bẹ́ẹ̀ náà ni ọmọ bùsí tó ń fún wọn ọ̀n gba 200,000 wọ́n sọ owó rẹ̀ di 500,000 ẹbí tó ń fún ní 10,000 lóṣù ọ̀sọ̀ di 15 bọ́ọ̀ bá ṣe ń nàró náà ni àwọn ẹbí náà máa nàró mọ́ ọ̀la wọ́n lẹ́ni tí ń fa ẹbí sókè tí ń fọ ọmọ ẹbí sókè tí ń lọ tí ń lókè kí lòun náà ń ṣe jẹ̀mọ́ bí ń ṣe ń lókè yẹn òun gan fún rẹ̀ ń bọ̀ lòun náà ń lọ òun náà ń gòkè sí ni òun máa gòkè sí ni ẹni wọ́n sì ní òun nífẹ̀ẹ́ nìkankan ipe kálukú náà òṣìṣẹ́ kálukú náà wọ́n sùn fún rẹ̀ ìwọ ló sì wà lójú kan tó bá padà wá yá tí ọlọ́run bá padà wá ráṣì rẹ̀ pé ó ní ọ̀fẹ́ tọ́jú ẹbí ni ọlọ́run padà wá gbà lọ́wọ́ rẹ̀ ìtẹ́ máa ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ mi tọ́lọ́run fi máa ń dá padà sẹ́yìn ni ọlọ́run bá ní kó fún wọn lẹ́tọ̀ọ́ ọ̀dẹ̀ fún wọn ẹ̀tọ́ sọ̀rọ̀ pé téèyàn bá jọ ṣiṣẹ́ rẹ̀ ni wọ́n máa ń pé fún níṣẹ́ àti ẹ̀ wọn ò bọ wà lọ́fíìsì wọn ò bọ travel wọn ò bọ ṣòwò wọn ò bọ làágùn ọlọ́run wá nígbà tí káàṣì bá ti dọ́wọ́ rẹ̀ kó fún wọn níṣẹ́ àti tiwọn ètò ìtọ́lọ́run sọ fún ọ ni pé òun ọlọ́run ọba aláàbù kún ọ nítorí wọn òun sì tiwọn mọ́ tiẹ̀ wá pọ̀ ju tiwọn lọ àbí kọ́ fà á yọ fún wọn fífa ayọ̀ yín dandan ni àṣẹ lọ́lọ́run pa mọ̀ pé wàhálà wọn pọ̀ ọlọ́run mọ́ọ́mọ́ ló ṣe wọ́n níwọ̀n nìkan láàrin wọn nígbà míì ẹ pè méjì nígbà míì ẹ pè mẹ́ta nígbà míì àwọn yẹn wá pọ̀ nínú ẹbí tọ́lọ́nkẹ́ gbogbo wọn wà ní wúlò wọ́n máa ní ṣe bí wọ́n lè bí lágbájá ni nísìnyí lọ́rọ̀ rí báyìí wọ́n ní kọ́dà nígbà wọ́n bí òun tán ni wọ́n bí ìtì lọ kọ́lọ́ ọba alákọ̀ọ́mọ́jà sàgbákò ọlọ́run ni wàá tẹlifíàlà aláhùbíhì dhawil qurba ọlọ́run ọba ní àwọn ẹni rí wọ́n máa fún àwọn ẹbí ní owó táwọn gan fúnra wọn nífẹ̀ẹ́ sí wọ́n lè yàtá ama lẹ́yìn náà wọ́n máa fún àwọn ọmọ òrukàn wọ́n lè masakin lẹ́yìn náà wọ́n máa fún àwọn ẹ̀bùnmi tó lọ́wọ́ àwọn bára àwọn ọlọ́run kọ́kọ́ dákọ̀ kó tó dákọ̀ ọmọ òrukàn tó ń bára àwọn ẹbí ń sọ́fà ọ̀nà lè gbé fún mọ́mú mọ́sálásí sọ wọ́n àmọ́ tó ń sè yẹn ẹbí ń dààmú ọwọ́ lọ sí ọjọba òun lè pín 5,000 fáwọn alubára àbúrò bàbá rẹ̀ ń sọ́fà oní ìwọ náà yẹ lọ Mákà ó fi ọ̀ràn yẹn lẹ̀ òun ṣe náfìlà àmà ná bàbá sí ná yóò máa pọ̀ sí nínú àwọn dáadáa ziyaratuhum wa tafaqud ahwalihim wọ́n ní àmà lọ lè bẹ̀ wọ́n wò ọmọ ìyá mi nígbà míì ọlọ́run lè má fún ọ lówó púpọ̀ ẹni wọ́n bá tó níyẹn náà wọ́n náà máa ṣe sínú ẹbí sọ wá nígbà míì tọwọ́ tiẹ̀ gan ó lè má tọ́ jẹ dépò tó fẹ́ lómi òyìnbó lórí burúkú òyìnbó lórí burúkú olórí burúkú lẹni tí ọmọ ọlọ́run dán wò ni wà ní kankan tó fẹ́ filẹ̀ nu ẹbí ńgbà wọn lọ yapa fẹ́ náwó ọmọ wa lọ lè kí wọn ọmọ lọ sọ́dọ̀ àwọn ẹbí ọmọ lọ lè kí wọn ṣe é rí ẹni tí máa ń ná yẹn náà ìjọ táwọn ẹbí bá complain pé ọwọ́ rẹ là ń rí àrójú rẹ ọ̀rọ̀ yẹn ní kó òun náà lọlé tòun títí náwó yẹn náà lọ́wọ́ ẹlòmíì ò pé àwọn ẹbí wọn ti fún ọ lówó wọn ti send owó sẹ́fẹ́ bọ̀dì kò sí wàhálà náà àwọn ẹbí wa ní àwọn fẹ́ rí ọ àbúrò bàbá rẹ lóun fẹ́ rí ẹ ẹ̀gbọ́n bàbá rẹ lóun fẹ́ rí ẹ ó ní sọ wàhálà láti ní sọ́wọ́ láti wọ́n bọ́ sọ sọ́wọ́ láti wọ́n bọ́ sọ ń bí bàbá rẹ lóun fẹ́ rí ẹ àbúrò bàbá rẹ lóun náà fẹ́ rí ẹ pé ọmọ ẹ̀gbọ́n mi láti jọ ọ̀rọ̀ wà nígbà míì gan rírì yẹn gan ni dùnú wọn ipe wọn náà wọnú ẹbí wọn ni ọmọ wa nílò ẹ ọwọ́ ni wọ́n pa ọ àwọn tí wọ́n rí ọ pa láti gbà tó wà nú oyún ṣé ẹ̀dá kan máa ń pa àyàn ni ṣebí Allah ni muhi òní mumitu wọ́n sáfẹ́ bí ó ní wọ́n dá wọn padà sẹ́yìn ìbá Allah ni kul Allahumma malikal mulki tu'til mulka man tasha wa tanzi'ul mulka mimman tasha ọlọ́run lè mi ní fún yẹn mi ní gbà kò sẹ́ni tí ó gbà lọ́wọ́ ẹni tí bá fún kò sẹ́ni tí ó fẹ́ ni tí bá gbà lọ́wọ́ ẹ̀ nígbà tó ní man ọ̀lọ́lé ọdún má ọ̀wálé ọdún àwọn kan bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ sẹ́ni àwọn onílọ́lé wálé ọdún ó ní wálé ọdún àwọn àjẹ́ òní kò sájẹ́ lẹ́kọ̀ọ́ àjẹ́ bẹ́ẹ̀ Madina wa min sharri naffathati fil uqad ọlọ́ọ̀ni rẹ̀ ànábì tètè àwọn obìnrin kan bẹ tẹ́ sásìkò ọ̀rọ̀ ní Madina mẹ́rin naffathati ni wọ́n tí wọ́n bá wí nǹkan báyìí wọ́n ta òdà sí àwọn ológun wọ́n wá sọ nǹkan síbẹ̀ tọ́lọ́ bá fẹ́ yọ́dẹ̀ lọ lè bá ń tàn àmọ́ tí o bá ti ń ka fálákì ogun òní sekínì ogun òní mọ̀
tó bá ti wọnú abúlé yín nínú oko yín sásọ pé a'udhu bi kalimati llahi taama min sharri ma khalaqa mẹ́ta ànábì ní gbẹtẹ́yìn bá dé tó bá sọ mẹ́ta rẹ̀ tí ó fi kó ń bẹ́ aburú kankan ò ní ṣe. nítorí pé yín tá a fi ń sọ lẹ́yìn ni pé àwọn àfáà kan ń bẹ lédè social media ń sìn tí wọ́n gba ìgbàgbọ́ lára àwọn èèyàn ìpè rọra pẹ̀lú ẹbí o rọra pẹ̀lú lélí lọ o nítorí wọ́n ní tẹ̀yìn máa ń ṣe ọlọ́run máa ṣàánú yàn ẹ̀yin wá sọ di problem fáwọn èèyàn pé tẹ́ máa ń ṣe yọ́ bàjẹ́ fún wọn. òdodo ni ọ̀rọ̀ ọlọ́run o wọn láwọn àmọ̀ lọ lè bẹ̀ wọ́n wò tí wọ́n bá ní wọ́n fẹ́ rí ọmọ lọ lè yọjú musharakatuhum fil afrah wa ta'ziyatuhum fil ahzan wọ́n ní gbogbo ìgbà tí wọ́n bá ń ṣe nǹkan dùnnú wọ́n náà yọjú kó bá wọn dùnnú wọ́n kó ma wọ́n ṣe ìyàwó wọ́n sílé wọ́n náà yọjú ebi tọ́lọ̀ ń ṣe fẹ́ bí wọ́n náà ló ṣe fún náà ebi yín ni wọ́n náà bá dùnnú ó show happiness sí pé àmàkù oríire ọmọ ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ní lọ́mọ́ká ò débẹ̀ ó sì gbọ́ wọ́n lọ́gbọ́ wọ́n ní kò ní wá wọ́n ní ń lara ni wọ́n ní kò ní wá ó tiẹ̀ sọmọ pé ìsìn orúkọ tí wọ́n sọ ìsìn ó lè má jókòó tiẹ̀ àbọ̀ngbà tó yọjú níjọ́ ọ̀dùnnú ìwọ wà ń banújẹ́ ọ kọ́kọ́ gbé banújẹ́ àti pírọ́blẹ́mù rẹ sẹ́gbẹ́ kan náà mọ́sẹ́ rẹ́rìn ni wọ́n náà mọ́ rẹ́rìn akọ wọn ní mọ̀ pé ìkan sọ lábẹ́rẹ́ nítorí pé ọ̀gbọ́dọ̀ fajú rẹ lásìkò yẹn ojú yẹn yóò nítumọ̀ tamari gba ọmọ dákẹ́ látàárọ̀ ọmọ kan ó kàn lejú síbẹ̀ ni àbí inú rẹ̀ dùn pẹ̀lú tí Ọlọ́run ṣe fún wa ní ẹlòmíà ni ọmọ èèyàn tí wọ́n nìkan wọ́n fẹ́ kọ́ dáa ẹ̀rí wọ́n mọ̀ bá yé sí títí tó fi daṣọ rọ́bọ̀ Ọlọ́run aṣọ tí èsì tiẹ̀ wọ́tá àṣeyàtọ̀ hùn níjọ́ tó lọ́n bá ní kí wọ́n bọ́ bàtà ọ̀fọ̀ sí ojú ọ̀nà ẹbí ìwọ náà lọ lè bọ́ bàtà tiẹ̀ náà òṣìlẹ̀ kan tó wọ́n ní rẹ́rìn òṣìlẹ̀ kan tó wọ́n ní sunkún wọn wá rí ọ láti jẹta wọn ní àbúrò dáadé ẹ kú wọn lọ́mọ rẹ̀ àkọ́bí rẹ̀ wọn ní ọlọ́ kò dé mọ́ wọn wá rí ọ ò kí wọn ò pè wọn ò kí wọn àwọn jákùn ẹbí nìyẹn wọn ní kò sí ẹ pé ṣé yóò wá pé ṣe mọ̀ pé ṣe mọ̀ bí Yorùbá ṣe máa ń lọ nǹkan wọ́n yẹn lọ́rùn àwọn ní yóò wá pé irú wọn kò gbọdọ̀ pé àdó àwọn gbà ní ìwà ènìyàn tó bá gbọ́ inú wọn máa bàjẹ́ pé òun gbàdúrà kí aburú ṣe yín Ọlọ́run níjẹ́ wọn mọ̀ọ́dún ọ̀ wá lọ lọ wọ́n ti yé gbogbo eléyìí wàláhì tí wọ́n bá rí tí nǹkan bá ṣèyàn tí wọ́n bá ráwọn ẹbí tó bá jẹ́ nǹkan dùnnú inú yóò dùn sí tó bá jẹ́ nǹkan bànújẹ́ èyí ó tún ṣe sùúrù àmọ́ kí n má lẹ́nu kankan kọ́ kan máa sunkún dá sunkún nulẹ̀ kọ̀dẹ́ni tí ó bẹ̀ kọ̀dẹ́ni tí ó rọ̀ ọ́ wá ló lè má ọmọ ìyá mi wọ́n ní wàláhì gbogbo tó bá ń ṣe fún ẹbí wọ́n ní ẹ̀san ni má retí ẹ̀ kọ́lọ́mọba alákọ̀ọ́mọṣẹ́ ìṣàánú wa wọ́n ní islahu dhati baynihi nínú àwọn ìwọ̀ tá a máa ń ṣe fẹ́ bí òun ni ká máa ṣàtúnṣe àwọn tó wọ́n ń jà nínú ẹbí ẹ̀gbọ́n àtàbúrò ń jà sísítà wọn wá ń dá sí ó fẹ́ parí ẹ̀ ń sokùn ẹbí nìyẹn bàbá àti ọmọ ń jà ẹ̀gbọ́n àwọn àgbà wọn ń dá sí àbúrò àtẹ̀gbọ́n ń jà wọ́n ní àgbọ̀dọ̀ wọ́n ràn o torí àwọn méjèèjì yẹn tó bá ti bẹ̀rẹ̀ ìjà tá a bá tètè paná jà yẹn yóò ràn àwọn ọmọ wọn yóò ràn àwọn ọmọ wọn wọn ní ìrọ̀ wọn ní àbúrò dáàdi wa ni bàbá wa kó tó jáde láyé wọn kì í ṣọ̀rẹ́ àwa náà ní bá ṣọ̀rẹ́ arákùnrin kan wọn lọ jáde láyé nílùú Èkó mẹ pẹ̀lú orúngbà àti àmì pé eléyìí náà ń ṣe súnà nígbà tí yóò ságbọyé Ọlọ́run nìkan ló mọ bọ́lá wọn ṣe sọ̀rọ̀ rẹ̀ ní àlùkìyámà èyí ń pọ̀ káàkú lọ báyìí èyí sì ń sọ fún àwọn ọmọ rẹ̀ yìí pé àbúrò òtítọ́ wọn ò gbọdọ̀ débi jà náà sáwọn ó wù tán ó sì jáde láyé àbúrò ti tòun ìjà wọlé jáde bẹ́ẹ̀ òun tọ̀hún kò sí tí ń ṣe láyọ pé ó ń ṣẹ̀sìn àmọ́ kò gbọ́ ẹ̀sìn tí ń ṣe yé ara àgbóyè ẹ̀sìn yìí tàn ṣàlàyé ìjàmà a máa ṣàtúnṣe àní máa wúra wọn ràn àní máa pọ̀ sẹ́yìn àwọn kan ká máa fi fáìtì àwọn kan nínú ẹbí ipò bọ̀dá ẹ̀yìn tí ń là wá wá o àǹtí mi mọ̀ wẹ́yìn àbúrò yín lọ́wà wọ́n ní gbogbo ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ ń jákun ẹbí ni kubula adharihim idha akhtahu tí wọ́n bá ṣe mistake wọ́n ní ká máa gba apology wọn ọmọ ìyá mi kò sí bẹ́ẹ̀ bí òsì ní sọ nítorí ìwọ náà ń ṣẹlẹ̀ tẹ́bí rẹ bá ti ṣe mistake wọ́n ní ìtàwọn kò ń sokùn ẹbí ni pé kọ́ pardon wọn kọ́ ṣàforíjì fún wọn tó bá ti ní I'm sorry sir I'm sorry ma wọ́n ní kọ́ wọn náà ti jọ́ tọ́gbàdì ọlọ́run ẹbí mi ní apologize wọ́n ní kọ́ ṣàmójúkú fún nítorí tọ́lọ́ ni o wọ́n ní wọ́n ní siyanu akhtaihi in lam ya'tadhiru èyí tó wà lágbára jù ni
wọ́n ní àwọn nǹkan wà ń bẹ tí wọ́n ṣe wọ́n wá dúró lérí pé àwọn ṣe kí ló ṣe kí ló fẹ́ ṣe àwọn ò sì ní bẹ̀ ọ́. wọ́n ní àbúrò rẹ tó ẹgbọ́n rẹ tó mọ̀ sọmọ́tò rẹ tó fi mọ́tò rẹ lásìdẹ́ǹtì yẹn ó yẹ kó lọ lè apologize ó ní ẹgbẹ́gbọ́n tòun ní tóun bá sọ ní sílé rẹ̀ gan kí ló ṣe mọ́tò lòun bàjẹ́. àwọn ìwọ lọ́sẹ̀ wọ́n ní gbogbo ẹni tó bá ṣẹ̀ ẹ́ wọ́n ní kódà bí wọ́n apologize wọ́n ní kí wọ́n gbàgbé gbogbo tó ṣe fún ọ kó fi yá Ọlọ́run. Allahu Akbar okùn ẹbí lágbára torí pé tẹ́ ọ̀ bá tètè parí ìjà yẹn yóò tún lọ́mọ́bò mi. Ànábì ní sílẹ̀tò arúháìmù sójúnà ìtàkùn ní okùn ẹbí ìtàkùn ẹ sáà mọ ìtàkùn lábẹ́ igi ẹ rí i pé ọlọ́mọra wọn tó bá já kan tó bá farabalẹ̀ yóò já mi òkè lọ́fẹ́ já tìsàlẹ̀ náà já mọ́ ó ti wọnú ara wọn ẹbí ẹ̀gbọ́n bàbá ẹ̀ àbúrò bàbá ẹ̀ àtàwọn ọmọ dáàdì ẹ̀ àǹtí ẹ̀ bọ́dà ẹ̀ ti lọ́mọ́ra yín tó bá ní òní parí ìjà wọ àtàǹtí ẹ̀ yóò padà ran àwọn ọmọ àǹtí ẹ̀ yóò padà ran àwọn ọmọ tiẹ̀ náà ló sì jẹ́ pé wọ́n ní èèyàn máa ṣàmójúkò wọ́n lé eléyìí ní ipò tó ga jù lẹ́yìn náà wọ́n máa gbà wọ́n lálejò istidafatuhum bi talaqatil wajhi wọ́n máa gbà wọ́n lálejò pẹ̀lú kọ́ ọmọ tújú ká ọmọ ìyá mi pẹ̀lú kọ́ ọmọ tú ojú ká ẹlòmínà ń gbàlejò yóò gbàlejò àmọ́ àwọn àlejò yẹn àwọn ti mọ̀ pé ẹ má jà pẹ́ mi pẹ̀lú bí sẹ́wọ̀n yìí ẹ má jà pẹ́ mi ẹ má jà pẹ́ mi wọ́lá ìyá ẹlòmíà wà wá tí wọ́n bá rójú bọ́dà àbí wọ́n rójú ìyàwó ẹ̀ wọ́n wá sọ fún wọn pé àwọn kan ní káwọn yà kí n ọ̀dọ̀ ọ̀rẹ́ wọn kan tí ń ṣèjọ lọ́wọ́ wá lókè lélẹ̀ ibẹ̀ náà wọ́n sì wà àmọ́ ojú tí wọ́n rí yìí ó ti yé kọjú ojú tó fẹ́ gbàlejò wọ́n lójú láti tẹ́ka tó ta ẹni àwọn ẹbí rẹ̀ látara ojú ẹ̀ wọ́n sì wá banújẹ́ pé bó lọ́wọ́ ń ṣe ń wò yẹn ọ̀rọ̀ ńlá ni o nígbà tí wọ́n ti bàjẹ́ kó lọ́dọ̀ rẹ̀ yẹn ó ti jákun ẹbí ni àlejò tálejò bá wọlé nígbà Nabi Ibrahim gba àwọn màláíkà lálejò ṣàbí kọ́ mọ̀ bá àwọn màláíkà ni wọ́n àwọn èèyàn onáṣùn mọ̀kàlámù èèyàn ló pè wọ́n ó ṣàlejò wọn ni màláíkà làwọn àwọn kò kí jẹ àwọn kò kí mu oyé àmọ́ Ọlọ́run ní káfọ́ onírò dùnú wípé ó bí ọmọ tó ń wá látijọ́ yìí nígbà àlejò dé kí ló wọlé jẹmọ́ oore nígbà ń gbàlejò Ọlọ́run máa kẹ̀ tírẹ́nì ìyàwó rẹ̀ kọ́ máa gbàlejò kálejò dé lágò kan òru kálejò wá ní iyán lòun fẹ́ jẹ kí ìyàwó rẹ̀ ó sì lọ lè bẹ́sùn kó sì gbé odó kaná ó sì gbé oṣù kaná kó sì gbé odó kó sì máa gún yán lágò kan òru ìyàwó dáadáa nìyẹn àmọ́ wọ́n advice ẹ pé kí ló dé tà lè tẹ̀bà ibẹ̀ ló ti máa wọ pé nǹkan ń bẹ lára sísà yẹ kò gbádùn tán àlejò lóun fẹ́ jẹyán sísà lóun fẹ́ ṣe kíni àwọn fẹ́ tẹ̀bà torí pé ẹ̀bá yá ìyàwó dáadáa ó béèrè pé ẹ béèrè lọ́wọ́ ẹni kí ló wù wọ́n jẹ tá fẹ́ ṣe kíni ẹbí ọkọ rẹ̀ lédè yẹ ó fẹ́ bá ọkọ rẹ̀ sókun ẹbí ẹ̀ wọ́n lá máa gbà wọ́n lálejò lẹ́yìn náà wọ́n ní iyadatu maridihim wọ́n nígbà tó bá rẹ̀ wọ́n ká máa lọ lè ṣàkólé kan lérí wọn Ọlọ́run ṣàánú wa nílùú Ìlọrin sẹ́ẹ̀rí wọn ní ọ̀rẹ́ ẹbí wọn gbogbo jẹ́ dára yẹn gbogbo ẹbí ní ọ̀sẹ̀ kínní ní ó pèsè bẹ́ẹ̀ wọ́n wà tẹ́lẹ̀ sábẹ́ igi lóbi sẹ́ni wọn ni alájò jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ṣàánú wa lábàrá yẹn ipe wọn lọ rẹ̀ lágbájá káwá jòkó àníjòkó lẹ̀ tọ́mọ̀ ti ní test yá wọ́n ní surgery yá wọ́n ní operation yá wọ́n ní iṣẹ́ abẹ yá fẹ́ bí tó bá ti gbọ́ ó ti di ọ̀ràn yẹn lérí ẹ̀ kí wọ́n náà contribute tó bá ṣe kiri tó bá lágbára torí pé màkàmàkà nìkan tó bá dijọ́ tiẹ̀ náà àwọn náà ó dìde sí wọn náà adìjẹsà wọlé ẹ̀sán ilẹ̀ lẹ̀sán kí lè yẹ mọ̀ tí yóò ṣẹlẹ̀ lọ́la Ọlọ́run nìkan ló máa wò ọlọ́mọdé àbúrò ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa tó àwọn agbọ́kọ̀ wọn ní ẹbí dákẹ́ ìtìbá ọjà náà yìí sìn wọn ní alọ́lẹ̀ ṣètò bá ṣe wẹ̀ bẹ́ẹ̀ sì fẹ́ kọ́ ráre nígbà tó wà láyé yẹn gbọ́dọ̀ di ọ́ ráre nígbà tí ẹ̀mí bá bọ́ lọ́rùn ẹ̀ ṣètò wíwẹ̀ rẹ̀ tẹ́ bá ṣètò wíwẹ̀ rẹ̀ tán ìtókù òun náà ni pé ẹgbẹ́ lọ sí ibi tá a ti kẹrùn sí la ní tẹ́ ìtẹ́ ni ẹgbẹ́ bí lọ o kẹ́ni kan máa ṣe ẹbí kan síwájú ilé o
kẹ́ ẹ sọ fún bàbá pé bàbá rẹ bá ti kú ìtẹ́ lágbè yín lọ. ìtẹ́ lu òkú mùsùlùmí máa ń sùn ká máa sin òkú sẹ́gbẹ̀ẹ́ ilé wájú ilé oyé àwọn àlàyé ló níbẹ̀ yẹn. ìtẹ́ nílé àwọn òkú gbogbo àti wọn bá ń gbé òkú wá sí tẹ́ yẹn ni wọ́n máa ṣàdúrà fún bàbá yín tẹ́ ẹ gbé wá bẹ̀, wọ́n máa ṣàdúrà fún ìyá yín tẹ́ ẹ gbé wá síbẹ̀, wọ́n máa ṣàdúrà fún àǹtí yín bọ́dà yín ọmọ yín tọ́lọ́mọ bá ní kó fi kú sàgbà yín, wọ́n máa ṣàdúrà fún dojúmọ́ làwọn òkú tó wà ń tẹ́ ni wọ́n máa gba salam assalamu alaikum ahla diyar minal muslimina wal mu'minin. Ànábì ní tẹ́bá ti dé ìtẹ́ ẹni assalamu alaikum ahla diyar. Kí ni wọ́n ń dẹ̀bí rúlé ní bàbá kú àwọn ọmọ kúrò sí méjì èyí tó jẹ́ gbọ́n ó ní ẹgbẹ́ sọ́kàwé ń bí làwọn sì bàbá wọn sí ìmí ní lẹ́ǹkù lè lè wọ́n sí sí àwọn tọ̀hún ní ẹja gbé wọn lọ́tẹ̀ ló bá di pé sí wọn lọ́mọ sọ fún mi ẹ̀sìn tó ń ṣe yẹn bí ọbọ̀ ṣe àní wọn là níbi sàlá ń sẹ tó kú bá ti kú àwọn sàábé àníbi wọn gbé wọn lọ ìtẹ́ tí wọ́n pè ní bàkẹ́ algarkad àníbi débẹ̀ njọ́ kan àníbi ní Allahumma ighfir li ali bàkẹ́ àníbi ní gbogbo yẹn tẹ wà ní tẹ́yẹ Ọlọ́run fèrè jí gbogbo yẹn o Ọlọ́run àníbi wá pa wàhálà lásẹ̀ pé akọjá ń tẹ́ ni o àbá gbókù lọ tẹ́ ni o ká máa ṣàdúrà fún wa tó wà ń bẹ̀ ìwọ wá sí ń bẹ̀ bàbá rẹ̀ ò sí ń bẹ̀ wọ́n tó jẹ́ àgbàlagbà náà wọ́n náà sọ fún àwọn ọmọ pé ká má gbé lọ́tẹ́ ṣé ẹ̀ǹkulé tó wáyé làwọn yóò tó máa ṣàdúrà fún nídìí bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jákun ẹbí o ẹnìkan kúnú ẹbí kò gbọ́dọ̀ jákun ẹbí kápánu kọ ní the best thing tá a lè ṣe tó dáa fún tó gan ọmọ tó lọ́wọ́ bá lè dẹ́mi rẹ̀ padà ní tí wọ́n máa kí gbogbo apẹ́ máa ṣe omi òun náà ní ká gbé lọ sí tẹ́ ká bò láṣìírí ẹ bá ṣe wá bò láṣìírí yẹn ṣé ó ti tán ṣe láwọn ọmọ rẹ̀ tó bí sílé ayé oyè ẹ máa bọ́kun ẹbí lọ lára wọn àwọn ọ̀rẹ́ bọ́dà yín ọ̀rẹ́ dádì yín ẹ máa bá dáadáa lọ lára wọn ẹ máa ṣàdúrà fún wọn ẹ máa tọrọ àforíjì fún wọn. al-ashiya'u allati taqta'u silata al-arham wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wa ká ṣàkíyèsí lérí àwọn nǹkan tí máa ń jákun ẹbí al-hasad òun náà ní ìlara ọlọ́ngbẹ́ nìkan nàró bóyá ó jó ní mímọ́ láàrin wa àbó jẹ́ alárísìkì àbó jẹ́ gbajúmọ̀ àwọn yòókù ọmọ alára ẹ̀ tọ́ba tó mọ̀ pé lára àwọn okùn bí ọ̀padà já ẹlẹ́ẹ̀kejì òun náà ní aliman òun náà ní ká máa ṣe kíni òun náà ní ká máa ṣe ìrègùn lérí oore tá a ṣe fẹ́ bí ọmọ ya kọ́ máa sọ fún wọn pé ilé tí mo kọ́ yìí bẹ́ẹ̀ ṣe ń lò yìí ẹ̀kọ́ tẹ́ mi lọ́rùn o gbogbo ará àdúgbò wa ń gbọ́ wọn lòun lọ kọ́lé ẹ̀yìn bò tí wàá kọ́lé ọwọ́ afẹ́fẹ́ nu baya aládàá rẹ jẹ́ ọlọ́run látọ́bi tó lu sadaqatukum bil mann ọlọ́run ẹ má fi ìrègùn gba iṣẹ́ olóore yìí jẹ́ ìwọ́n kan tọ́lọ̀ ń kẹ́jù láàrin wọn gan lọ́mọ ṣe jẹ́jẹ́ jù tó bá ní nso ó ní bàbá ẹ̀yin ní kẹ́ nso tó bá ní òjòkó ẹni àbúrò dájẹ́ ẹ̀yin ní kẹ́ jòkó mẹ́ ìwọ́ jòkó lẹ́lẹ̀ ìwọ́ lọ́lọ́run sì kẹ́ wọ́n máa wá ṣe bí ọmọ ọ̀dọ́ fún wa wọ́n máa wá nífẹ̀ẹ́ rẹ̀ àmọ́ tó ríra rẹ̀ pé ta ló tún kù mẹ́ lọ́wọ́ padà yá wọ́n ní kó mú rẹ̀ dání ìwé bọ̀dá ni mú yín dání tẹ́lẹ̀ sì ní kó mú rẹ̀ dání ó ti ka bùkún ni ẹ torí bá a ṣe àbí wọn náà máa ń pè é tí o bá sí bá a la tí o bá sí bá a ṣe kò lè sí tí o bá sí bá a lága kò lè sí bá a ṣe bá a ṣe kò nítumọ̀ ó ṣe táwọn ọ̀bọ jẹ́ ẹni dì bẹ́ẹ̀ ká máa ṣe rẹ̀gùn o gbogbo tó bá ṣe máa ṣe nítorí Ọlọ́run lẹ́yìn náà al-itab ká máa búra wa ká máa yẹ̀yẹ́ àwọn olówó àárín wa ẹni táwọn yẹn ń pọ́nlé lọ́fíìsì tí wọ́n ń pọ́nlé níbi iṣẹ́ tí wọ́n ń pọ́nlé àfáà tí wọ́n ń pọ́nlé káàkiri ayé torí pé jẹ́bi rẹ̀ wọ́n yẹ̀yẹ́ ibo wá bí àwọn ọmọlẹ́kẹ́ wọn pé ṣé àwọn ẹbí kí ló ń ṣe wọ́n ṣé ẹ̀mọ̀ tí wọ́n tẹ̀ sọ ni ẹlòmíràn yanu yóò pe bọ́dà rẹ̀ báyìí ẹ̀rù pé bàbá bọ́dà rẹ̀ ò jẹ́ kankan láyé Ọlọ́run sì ṣe ní kàn nínú ayé wọ́n ń pọn lẹ́ńta ẹ̀yin wọ́n á yẹ̀yẹ̀ rẹ̀ nínú ilé wọ́n ní ẹ̀yin lè fẹ́ jákun ẹbí lẹ́yìn náà ní Qur'anul jamil kí wọ́n ṣe dáadáa fún wa nínú ẹbí kásá ìmọ̀re ká má ní contentment ẹlòmíràn lọ́dọ̀ ẹbí pé kọ́ ràn án lọ́wọ́ bóyá bíi 2 million ló nídìí 1.5 ló wà nínú ilé ọ̀ pé àbúrò òun fẹ́ establish business kó ní o lè nàró 1.5 lòun sì wà ní 2 million lọ́lọ́hún fẹ́ ọ wà lọ́lẹ̀ yá 500,000 sí lọ́dẹ̀ nìkan ipò ọ̀rẹ́ mi dákun àbúrò mi kan wà nù yàrá báyìí sáré yá mi ní 500 títí ọ̀sẹ̀ tí ń bọ̀ yín bọ̀ wá wọ́n wá sẹ́ndì owó sí
ọ̀pá agbó ẹ̀ papọ̀ ó kó fábúrò àbúrò jáde lẹ́nu géètì ló bá pòṣe lọ́ba ní kí ló dé ó ní ṣé adúgbò gbogbo tọ́lọ̀ ń ṣe fún yìí ṣé 2 million lọ́yẹ kó fún ìpèsè ó ṣe sọ fáyé pé n tó fún ni adúgbò tọ́lọ̀ ń ṣe fún yìí nígbà míì dẹ̀ ní property lẹ́ẹ̀ máa rí kò sí nǹkan lọ́wọ́ bàbá mọ́ nígbà tí nǹkan ń bẹ ni wọ́n de gbogbo nǹkan yẹn mọ́lẹ̀ nígbà míì dẹ̀ ní ìgbà máa ń yí yóò wà nù ayé náà ọlọ́run dẹ̀ ní kí gbà yí láwọn àsìkò kan tí ò ní sí kankan lọ́wọ́ ẹ̀ káwọn náà ká má ṣàlàyé mọ́ọ́rẹ́ yìí máa ti ń ṣàlàyé mọ́ọ́rẹ́ ìmọ̀ ń jákun ẹ̀bí àbí gbéraga kọ́lọ́mọba akọ́mọ́sà sọ wa ń bẹ̀ tó uqubatul qati' ọlọ́mọba aláwa ṣàlàyé nípa àwọn àdáwò tí ń bọ fẹ́ni tí máa ń jákun ẹ̀bí alákọ̀ọ́kọ́ al-qati'u mal'un wọ́n lẹ́ni tí ń jákun ẹ̀bí ká mọ̀ pé ọlọ́mọba aláà ti ṣépè ilé láti sánmà àpẹẹrẹ bínú ọlọ́run ó ní kéèyàn máa jákun ẹbí ẹsẹ̀ mítìn ọ̀dàrú wọn náà fẹ́ ṣe nǹkan fẹ́ bí ọba gbogbo ẹ̀jẹ̀ gbogbo ọ̀lọ́ ń bájà kálukú padà wá sá àbí wọ́n dẹ̀ padà sá fún wọn ọlọ́run bá ní fahal asaytum in tawallaytum an tufsidu fil ard ọlọ́run bá níhìn kọ́ máa jẹ́ pé ẹ fẹ́ kẹ́yìn sí ọ̀rọ̀ ìmọ̀ ọlọ́run ẹ fẹ́ máa balẹ̀ jẹ́ wa tuqatti'u arhamakum ẹ sì fẹ́ máa jákun ẹbí ulaika la'anahumullah ọlọ́run ní gbogbo àwọn tó ń jákun ẹbí ọlọ́run ní làánà wọn bẹ̀lẹ̀ rí wọn làánà ni pé ọlọ́run ti gbé wọn jìnnà sí kẹ́ ọlọ́run bá aláàtì bínú sí wọn ọlọ́run bá aláàtì ṣépèlé wọn ẹni ọlọ́run bá làánà ẹ̀dá kò sí ayé rẹ̀ ó lójútu wọn. ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ wọ́n pè ní Ali ibn al-Hussein ó wá sọ fún ọmọ rẹ̀ ó ní la tusahibu qati'an ó ní gbogbo ẹni tó bá ti ń jákun ẹbí má bàa sọ̀rẹ́ o fa inni wajadtuhu mal'una fi kitabillah ó ní mo rí báyìí mo kà á báyìí nínú tírà Ọlọ́run tọ́lọ́wọ́n bá aláwọn ti làánà wọn má bàa sọ̀rẹ́ o ẹni tọ́lọ́wọ́n ti làánà wọ́n lọ́wọ́ ti làánà yẹn àdúrà òní gbà mọ́ àkínbó làdúrà rẹ̀ ṣe fẹ́ gbà wọ́n lọ́wọ́ níbi nínú abwaba samaa'i mughlaqa wọ́n ní ànábì ní gbogbo sámà wọ́n ti tilẹ̀kùn rẹ̀ fún tani duna qati rahim ẹni tí ń jákun ẹbí kò sí àdúrà tí ó ṣe tí ó gun sámà lọ àwọn tó ti balẹ̀ jẹ́ ọwọ́ fẹ́ kàn gbàdúrà rẹ̀ lókè ọlọ́wọ́n bá aláà ó di oyè wáyé pé al-qati'u khasiru gbogbo ẹni tí ń jákun ẹbí wọ́n ní yóò ṣòfò gbogbo ohun tí ń ṣe náà padà dòfò kò ní láṣeyọrí kankan nínú ayé ẹ̀ lẹ́yìn nìkan tí ń jákun ẹbí kí wọ́n lágbájá yìí ọ̀dà fún ọwọ́ àdá fún tó fi wá kú wọn nírọ́ kò sẹ́nìkan tí ń jákun ẹbí ọlọ́wọ́n bá ní al-khasiru ní ma ń ṣe bẹ́ẹ̀ ẹni tó dé pé ọ máa padà ṣòfò gbogbo ohun tó bá dáwọ́lé náà kò ní lójútu ọlọ́wọ́n bá ní wa yaqta'una ma amara Allahu bihi an yusala ọlọ́wọ́n bá ní wọ́n ń já okùn tèmi ní kí wọ́n so wa yufsiduna fil ard wọ́n dẹ̀ ń ba eré lẹ̀mí jẹ́ ulaika humul khasirun ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n ń jákun ẹbí yẹn ẹni òfò ni wọ́n o wọ́n máa ṣòfò láyé wọ́n máa ṣòfò lọ́run kọ́lọ́mọ́kẹ́ni kọ̀ọ̀kan wá kún wọn ọlọ́ agbára ọlọ́run a'adallahu su'a ad-dari lil-qati' gbogbo ẹni tí wọ́n ń jákun ẹbí ọlọ́run bá aláàtí wá fẹ́ràn nẹ́bí sí wa látẹnu Jibril yìí pé òun kọ́lé kankanlẹ̀ su'u ad-dari ilé burúkú ni gbogbo ọ̀ràn aburú lọ́wọ́ nù ẹ̀ àwọn tí ń bọ̀ wá sinmi síbẹ̀ àbí àwọn tí ń bọ̀ wá gbé bẹ̀ ọ̀nà làwọn tó ń jákun ẹbí ọlọ́run wa yaqta'una ma amara Allahu bihi an yusala ọlọ́run wọn ni wọ́n dẹ̀ ń já okùn ẹbí tí mo ní ká máa so wa yufsiduna fil ard wa yufsiduna fil ard wọ́n sì ń ba orí lèmi jẹ́ ulaika lahumul la'na ọlọ́run bá ní làánà mi ń bẹ lérí wọn wa lahum su'ud dari lahum ọlọ́run bá ní ilé burúkú yẹn sẹ́yìn máa rú aburú tọ́lọ́run ti kẹ́ síbẹ̀ ọlọ́run ní lahum gbogbo àwọn tó ń jákun ẹbí ni wọ́n bọ̀ wá sọ̀kalẹ̀ síbẹ̀ ọlọ́run mọ̀síwá lọ́ọ́ máa ná o kọlọmọsíwá lọ́ọ́ máa ná o kọlọmọsíwá lọ́ọ́ máa ná o kọlọmọsíwá lọ́ọ́ máa ná o ọlọ́gbàrọ̀ ọlọ́run ọba ìta ń gbọ́ yìí ni pé ilé ayé ò ní rọgbọ fẹ́ ni tí ń jákun ẹbí ọ̀rọ̀ tí ń lọ náà ò ní ṣe kínní kò ní rọgbọ fún ànábì sọ níwájú àdéhùn kan yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ bíi míì téèyàn bá ń dá nínú ayé téèyàn bá ń ṣe nínú ayé ọlọ́run á sábà fi ẹ̀san rẹ̀ sọ́run àfi al-qata'a àfi ẹni tí ń jákun ẹbí wọ̀lùbáàgì àtẹni tí ń jáde lé olórí lérí tó láwọn fẹ́ tí ń jáde lé olórí lérí tó láwọn fẹ́ bó lórí jà àwọn méjèèjì wọn ò ní jáde nu ayé ń bí àfikọ́lọ́hún kọ́kọ́ jẹ wọ́n yà kó tó di pé wọ́n jẹ yàtọ̀ wọ́n bẹ lọ́wọ́ bá nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́hún
wọ́n fi aṣínú àwọn tán jákun ẹbí o gbogbo ìta ti ṣe tó ti jẹ́ mistake tó ti lọ ọlọ́run sábà ṣàtúnṣe rẹ̀ ọlọ́run sàjà lè ṣàtúnṣe rẹ̀ èyí tá a ti máa ṣe nínú okùn ẹbí tó dá ọlọ́run sàjà lè máa ṣe ọlọ́run wá fún aládá lórí rẹ̀ nílé ayé ń bí àtijọ́ alikiyama ẹni bá túbá ọlọ́run bá aláwọ̀ gbà túbá rẹ̀ ata ibùmínà dhanbi kamala dhanbala bẹ́ẹ̀ bá túbá ń sìn pé lẹ́ni náà lè mi àtàntí mi lápárí ẹ̀yìn àbúrò dádì mi ẹni náà lápárí ẹ̀ ẹ̀gbọ́n ọmọ mi ẹni náà lápárí ẹ̀ àwọn ọmọ mi ẹlẹ́gbẹ́ bọ́ ọmọ ẹja ọmọ ìyá mi ìyá kan lánàá sì pàdé nígbà wọn lẹ́jọ̀ kan ní gẹ̀rẹ́wúmẹ̀ ìyá yẹn wá ń sọ fún mi pé ọmọ àwọn náà yìí tí òun náà ní ọlọ́ọ̀nìkan lòun máa sìn yìí pé bàbá rẹ̀ ń bá a já mo ní sọ́ọ̀sẹ̀ bàbá ni wọ́n ní kò kúkú sẹ̀ ní òun ṣáájú mọ́ òun sì bídíà mọ́ ìyìn tá a níbi ṣe lòun máa ṣe kí ni lòun máa ṣe bàbá yẹn sì ń jákun ẹbí ọmọ yẹn ọmọ òmùtí kọjá lè olóko lè kò mú gbó kò sí yahoo kò máa mú gbó kò lòdì orin ó ní ìwọ́n mọ̀ká Quran òun sì máa fi kalẹ̀ fún Ọlọ́run òun sì máa sin Allah bàbá wa dìde lónìí ọmọkọ́mọ ni wọ́n yìí èyí tí wọ́n fa gbó kí ló sọ fún èyí tí mutí èyí obìnrin tó ń ti ń wọ aṣọ káàkiri tó bímọ mẹ́rin fọkùnrin mẹ́rin kí lẹ fẹ́ sọ fún un nígbà wà lọ́gbàjà àbúlé rí eléyìí àwọn ń jákun ẹbí bàbá ń jákun ẹbí nìyẹn kò sí nǹkan kan tó lọ́ọ́ máa ṣe fún yàn láyé tó tó ẹ̀sìn ànábì ní máa rí lọ bí khayran yufaqihuhu fi ddin ànábì ní gbogbo ẹni tó lọ́ọ́ máa fẹ́ ta lọ́rẹ̀ láyé ẹ̀sìn ní òfun yóò dẹ̀ fún lágbọ̀ọ́yẹ rẹ̀ ọlọ́run wá fún ọlọ́mọ tí ń ka Quran ọwọ́ ń bínú ọlọ́run fún ọlọ́mọ tí ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọwọ́ ń bínú kọ́lọ́mọṣà tó ní kọ̀ọ̀kan wá sí ìdúbà yìí lọ́wọ́ okùn ẹbí wa kọ́lọ́mọjọ ọjà o سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار